sàmì. Olúwa ṣeun fún mi. Ògùnṣẹ́nu, ògùnṣẹ́nu gbàǹgbà, ògùnṣẹ́nu. Onírun bí onírun, ògùnṣẹ́nu. Pàlẹ́ dànù, bí mo bá lóbìnrin tí òun kó dó, pàlẹ́ dànù. Oúnjẹ kí ló kò jẹ́ tí ẹ mọ̀? Ọkọ lọ́kọ̀. Oúnjẹ kí ló kò jẹ́ tí ẹ mọ̀? Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Ìṣàn kí ló kò jẹ́ tí ẹ mọ̀? Ìṣọ̀kọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Ìṣàn kí ló kò jẹ́ tí ẹ mọ̀? Ìṣọ̀kọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Oko la fi ṣètọ́jú òbò bí oúnjẹ ṣe ṣètọ́jú ara. Òbò ní tu oko lára bí omi tútù ṣe ń gbẹ òǹgbẹ. Obìnrin tó dóko tó ní kìíní irú wọn lẹ́rán bu egungun lára wọn. Ojú wọn arúrere bí ògèrè epo. Wọ́n tútù láwọ̀ gbẹ̀dẹ̀ bí kókó etí ìdò. Aṣọ àṣedéédé lára wọn o. Wọ́n rí rùmúrùmú bí ẹmọ òyìnbó. Inú wọn a sì máa dùn bẹ́ẹ̀ ní rówó e. Ó jẹ́ kí ló kò ń jẹ́ tí ẹ mọ̀. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Àbí ẹ ló ń jẹ mìíràn tẹ́lẹ̀ fún òbò lẹ́yìn oko. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Ìṣàn kí ló kò ń jẹ́. Àbí ìyàlówó lòjọ́ o. Jẹ́ tí a mọ̀. Ṣé òbò jẹ búrẹ́dì àbí àbùlà? Ìṣọ̀kọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Obìnrin abókó yọ̀dì níjẹ̀bẹ̀ àṣọ. Wọ́n á ṣètè gbígbẹ bí ẹja pàlàmù. Àbígun lójú bí ọbẹ̀ rẹ̀lẹ̀. Wọ́n á fi òbò ṣe fàárí fọ́kọ. Bọ́kọ bọ́lù gbẹ́tọ̀ ojú wọn á já, ojú wọn á já wá ṣáájú. Hey, Sister Mary, mo lè lọ láti join. Hey, oúnjẹ kí ló kò jẹ́ òtẹ́ ẹ̀wọ̀n. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Oúnjẹ kí ni ìdánjẹ òtẹ́ yìí mọ́. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Mo ní òkò lòbò ń jẹ. Mo lè lọ láti join Sister Mary. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Ìṣàn òkò lòbò ń jẹ òtá wa mọ́. Ìṣọ̀kọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Obìnrin ẹyẹ fìyà òbò jọkọ àwo òbò nílò fún àwo oko. Àwo oko nílò fún àwo òbò. Ẹ tètè yára yín lọ́pọlọ. Bá a fọ́kọ ló ń jẹ àfọ̀bọ̀lé. Ọkùnrin ẹ má jẹ gbàgbé ó ṣe yín. Àpòlówó gbé ẹnu ló ń jẹ lọ. Owó la fi bọ òbò fóbìnrin. Ọkùnrin tí ò lè rúbọ òbò irú wọn kì í tọ́jọ́. Ó jẹ́ kí ló kù jẹ́ tẹ́yìn mọ́. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Ó jẹ́ ilẹ̀ lè fowó jẹ lọ́lẹ̀ bá dúró. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Ìṣàn kí ló wò ó jẹ́ òtẹ́yìn mọ́. Ìṣọ̀kọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Irú ìpalọ́wọ́ ló wò ó jẹ́ òtẹ́yìn mọ́. Ìṣọ̀kọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Àbókò jẹ búrẹ́dì tàbí àbùlà. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. My bonnet is sọnù. Jẹ Kentucky tàbí chicken. Ọkọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Òkò lòbò jẹ́ òtá wa mọ́. Ìṣọ̀kọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Ìṣàn òkò lòbò jẹ́ òtẹ́ mi mọ́. Ìṣọ̀kọ lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Ìṣàn òkò lòbò jẹ́ òtíká tí ẹ ti mọ́. Lọ́kọ̀ jẹ́ tí a mọ̀. Àti Mary mo lè lọ láti join. Ẹni query láti answer. Jẹ́ tí a mọ̀. Bẹ́ẹ̀ ni o, oko ló ń jẹ òbò, kò sí oúnjẹ kan náà. Akọ́dá ayé o, ìbára ni mo ṣe. Olùdá oko, olùdá oko, olùdá òbò, olùdá ọmú, olùdá ẹpọ̀n, olùdá idán, ìbára ni mo ṣe. Ìbára ni mo ṣe o, ìbára ni mo ṣe.
mo túmọ̀ ọ̀rọ̀ ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ọba tí mo rí ẹ̀dá dákẹ́dákẹ́ ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe o ọba tó ṣoko ní gbọ́rọ̀ tó ṣòbò pẹlẹbẹ ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ìbàrẹ̀ ni mo ṣe o ọba tó dá ọyàn ńlá tó tún dọyàn kéékèèké ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe o ìbàrẹ̀ ni mo ṣe ọba tó ṣẹ̀dá idán tó tún ṣẹ̀dá òbò pẹlẹbẹ ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ìbàrẹ̀ ni mo ṣe o ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹkúrọ̀lẹ́ kú dédé wò yìí ẹkú bójú ọjọ́ ṣe rí starberry mo lẹ lọ látijọ́ yìí ẹni query láti answer tá bá ti ṣe show tán ṣé dáadáa ni mo bá yín ẹkúrọ̀lẹ́ ẹ jọ̀ọ́ kí tó bẹ̀rẹ̀ show yìí no derogatory comment fún àwọn tí wọ́n bá pè wọlé àbí fún voice note tẹ́ bá gbọ́ ẹni tí ò bá nírú experience yẹn àbí tí ò bá ready láti share experience tiẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má make any derogatory comment níbí báyìí mo fi Ọlọ́run ọba bẹ̀ yín ẹ má ṣe nǹkan tí ma fi block yín àbí kẹ́ ṣe nǹkan tí a fi máa sọ̀rọ̀ òdì síra wa a fẹ́ cash fún lórí show yìí lálẹ́ yìí ni ẹ má mú mi bínú ẹ má mú mi sọ̀rọ̀ òdì ẹni wọ́n ní àìrìn jìnnà ni ò jẹ́ kárábù kí ọ̀kẹ́rẹ́ bá a bá rìnrìn àríbi tí pẹ́pẹ́yẹ ti ń gbọmọ ṣẹ́rí threesome tí ọ̀pọ̀lọpọ̀ yìí tó jẹ́ ó yọ̀ mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin Naija aluko gan no wonder tí ilé ṣe ń dàrú no wonder tí a ṣe ń tanra wa I am not going to discourage people from doing it and neither would I encourage anybody láti ṣe but mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé ara àwọn nǹkan tí a kì í find out láti ilẹ̀ tó jẹ́ wípé tá a bá ti wọnú marriage tó marriage ò kì í last àti ways tó fi máa mọ̀ pé ọkọ ẹ ti gbilẹ̀ sínú threesome ẹni tó bá ti ṣe threesome tẹ́lẹ̀ tó ti ń bá obìnrin méjì sùn pọ̀ àbí obìnrin tó ti ń dó ọkùnrin méjì pọ̀ ó ṣeé ṣe kí wàhálà ṣẹlẹ̀ tó bá tí onítọ̀hún bá fẹ́ yàwó bẹ̀tẹ̀ bá rí àwọn ìjọ tó bá ní káwọn èèyàn má dóra wọn kan tó má rí ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tí ayé wọn ti bàjẹ́ tó ti dé ìgbẹ̀yìn ayé wọn wọ́n á lọ sápamọ́ sábẹ́ àsíá yìí ẹlòmíì tó bù ẹ ti jápọ̀ mọ́ fùrọ̀ ẹlòmíì tí wọ́n ti yọ wù ń bẹ̀ ẹlòmíì tí ó ti mọ̀ wípé wọ́n ti declare fún pé ayé ẹ ti tán wọ́n á lọ in the name of God is able ọmọ ní gbogbo nǹkan lọ́lọ́run lè ṣe èyí tí ò ní ṣe ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn nǹkan tí ẹ pé kò tiẹ̀ kọ́ lọ́wọ́ àfi dọ́lọ́run wò ìwọ tó ti misuse life ẹ ìwọ okay èèyàn kan pè mí léde olóhùn 42 years olóhùn ò má rìrì kò bímọ rí kí n jọ kí bá ń wọkọ èmi gẹ́gẹ́ bí obìnrin ṣé mo lè gbà kí ẹ̀gbọ́n mi kó lọ fẹ́ ọmọ 42 years tí ò tí ì bímọ rí ṣé mi ní máa rò bóyá nǹkan kan ti ń ṣe tí ò má rìrì tí kò ṣe pé ó ti wà nílé ọkọ kò rọ́mọ bí kò má rìrì láyé ẹ̀ máa rò bóyá ṣé nǹkan ti ń ṣe kò sí máa ní bóyá ogun ìdílé ń bàjà so there is tendency pé kémi gan má lè bá wá anybody láti date because kí ló ń wò tó fi pé 42 nínú ilé irú èèyàn yẹn sì tó bá wò pápá tó wọ̀ tún wò sí tí ò rọ́nà àbáyọ mọ́ á lọ sí church á lòun lọ di born again gẹ́gẹ́ máa rí ó lè jẹ́ broda kan lákọrin náà máa ní kó fẹ́ láti wọn ò mọ ìṣòro ẹ̀ wọn ò mọ bí tó ti ń bọ̀ wọn ò mọ nǹkan tó ń gbé bọ̀ á lòun kàn lọ di born again lára àwọn nǹkan tó yẹ ká máa gbájúmọ́ ká máa ṣọ́ òun ni wípé ó láwọn questions kan tó yẹ ká máa throw sí partner wa láti mọ nǹkan tó ti ṣe lẹ́yìn àbí nǹkan tó take joy nínú ẹ̀ ká tó wọnú marriage nítorí ìwọ tí ọkọ ẹ̀ ń ṣe threesome tẹ́lẹ̀ tó wá wọnú marriage yẹn tó lọ fi ọkùnrin yẹn dájúdájú ó yẹ kó mọ̀ pé ìyá ọmọ ló lọ jẹ́ nírú ilé ọkọ bẹ́ẹ̀ dídó tó bá fẹ́ dú ẹ ó máa dú ẹ pé kó o lè bímọ kó o ṣàbíamọ fóun ni. Hello. Hello, sister TNT mi ẹ kú àtijọ́. Ẹ jọ̀ọ́ sà, ṣé ń gbọ́ show yìí? Mo ń gbọ́ mo ti wà lẹ́nu ẹ̀. Ẹ bọ̀ kí lẹ wá pè wá fún sí tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́. Ó ṣẹlẹ̀ sí mi ni o, ó ṣẹlẹ̀ sí mi ni o. Ṣé ń gbọ́? Okay, mo ń gbọ́ yín. Ó ṣẹlẹ̀ sí mi, oníyàwó méjì ni mí. Nígbà tí màá fẹ́ àkọ́kọ́, mi ò mọ̀ pé màá fẹ́ kejì. Okay. Èkejì náà bó yẹ pé mo fún lóyún ṣùgbọ́n àtọ̀ pé ó ń wá peace láti rìn. Òun gbọ́ ló introduce ẹ̀ sí mi lọ́jọ́ yẹn pé lẹ́ni tí mo ti wá fún òun hàn ìyàwó kejì ó di dandan pàjọ máa sun orí bẹ́ẹ̀ kan náà. Okay. Ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
ẹ̀yin ẹ bá dú àwọn méjèèjì pọ̀ ìyálé àti ìyàwó lórí bẹ́ẹ̀dì kan náà. lẹ́ẹ̀kan náà. ṣé wá gbádùn ẹ̀. lọ́jọ́ kan náà. ó di dandan ó kọ̀ yẹ pé ìtìjú ò jẹ́ fakọyọ àti ẹyẹ ìgbà tá a ṣe mí lẹ́yìn yẹn. ok ó dẹ̀ ti mọ́ mi lára. ẹ ṣeun. so nǹkan tí mò ń sọ lọ ọ̀pọ̀lọpọ̀ yín ò ní mọ̀ ọkùnrin tó ti jẹ́ pé threesome tó ti gbádùn threesome tó yẹ pé nǹkan tó ń ṣe nìyẹn tó lọ fẹ́ yàwó kan sílé àwọn questions kan wà tó yẹ ká máa throw sí ọkọ ká tó fẹ́ ká kò tiẹ̀ fi bá ṣeré ká wo response ẹ̀ because definitely tó bá lọ fẹ́ ọkùnrin tó ti lọ tó jẹ́ pé ó ti ń dófùrọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ gay àbí ọkùnrin tó ti ṣe threesome tẹ́lẹ̀ there is tendency pé kó má gbádùn marriage yẹn time tó máa gbádùn irú dídùn ọkùnrin bẹ́ẹ̀ time tó jẹ́ wípé ẹ sì ń ṣàbíamọ ni the moment tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ kò ní gbádùn ẹ mọ́ dídó tó ń dùn ẹ náà wàá rí pé irú àwọn ọkùnrin yẹn tó bá dùn ẹ tó bá ti lóyún tó máa fi bímọ wọn ò ní dùn ẹ torí nǹkan tó fẹ́ achieve ni wípé wọ́n fẹ́ kó lóyún ni kó lè ṣàbíamọ tó bá ti lóyún báyìí wọ́n máa bọ́ sí under umbrella wípé o ti lóyún àwọn ò dẹ̀ mọ̀ bóyá táwọn bá dé ojú oyún máa jábọ́ lọ́dọ̀ ẹ̀ tí Ọlọ́run bá máa wá gbàdúrà wọn tó bá jàjà lọ ní miscarriage ẹyọ kan báyìí pam tí ẹ bá ẹ nìyẹn tó bá lọ ní miscarriage ẹyọ kan títí o máa fi bí gbogbo ọmọ inú ẹ̀ tó bá ti ń lóyún báyìí that is the end of dídó wọn á dẹ̀ sá sọ́ndà umbrella pé àwọn ò fẹ́ kó yan oyún inú ẹ̀ àwọn ò fẹ́ kó jábọ́ nítorí àwọn ò ní dó ẹ so ọ̀pọ̀lọpọ̀ nísìnyí ọmọ 42 years tí ò tí ì marry tó wá bá èmi ò ní lè fún lọ́kọ àfẹn tó máa do torí èmi gan fúnra mi ṣé mo lè gbarú ẹ̀ máa máa wò pé kí ló ṣe at 42 tí ò tí ì marry ogun wo ló ń bàjà níbo ló ti ń bọ̀ ta ló fi ṣe kò ṣe pé ó fẹ́ sọ ogun ayé ẹ̀ ó fẹ́ sọ kalẹ̀ sínú ilé onílé so ẹni tó máa do dáadáa ni màá bá wá mi ní bá wọ́kọ irú èèyàn bẹ́ẹ̀ yẹn at the end of the day á sá lọ sí church á lọ farapamọ́ ani God is able God is on the throne lẹ máa gbọ́ irú ọkùnrin bóyá tó jẹ́ wípé okú ẹ̀ ó ti padà lọ síbi tó ti wá okú ẹ̀ kò sún ẹkún mọ́ okú aṣálẹ̀ ló gbé sábẹ́ á padà lọ sí church wọ́n kú ní church dẹ̀kẹ̀rẹ̀ wọ́n kú sọ pé kó má dóra wọn until tí wọ́n bá marry àbí ọkùnrin tó jẹ́ pé threesome ló ṣe bóyá kò ríyàn tó máa ó ṣàfẹ́ kò fẹ́ káṣírí òun tú àbí ó jẹ́ gay kò fẹ́ káṣírí òun tú so á wò pé kò ń kọ̀ wá obìnrin kan tó máa fi dẹ́ngẹ̀ ilé tó máa fi cover àṣìṣe òun tó bá rí pé ó níyàwó ńlé tó bá ní gay ni wọ́n ní ó níyàwó ńlé bíi ti bá ó jẹ́ gay báwo ẹni tó níyàwó ó dẹ̀ lè níyàwó ńlé kó fi bojú ṣùgbọ́n kó jẹ́ pé gay ló ń practice ó lè níyàwó ńlé kó fi bojú ṣùgbọ́n kó jẹ́ pé threesome ni ó ti di excuse me threesome ti di àrà fún ẹ so oríṣiríṣi nǹkan tó yẹ ká máa béèrè pàápàá àwọn tó máa ok irú yẹn báyìí sìn ẹni táwọn méjì bá múra wọn lọ síwájú òjíṣẹ́ pé àwọn fẹ́ marry wọ́n ti believe pé worker ni ọkùnrin ní church worker lóbìnrin àwọn questions tó yẹ kó máa béèrè lọ́wọ́ ẹ̀ àwọn very sensitive question kò sí pastor tó máa béèrè irú ẹ̀ tó máa béèrè lọ́wọ́ ọkùnrin pé ìjọ ti dé fùrọ̀ rí ìjọ ti dọ́bìnrin méjì rí ìjọ ti dọ́kùnrin méjì rí irú àwọn questions tẹ́ ẹ̀ ń rí lórí platform yìí kò sí pastor tó máa gbójú gbóyà tó máa béèrè onímọ̀ sọ pé this platform is a learning process if you don't get anything from this platform tó fi pé o kó òbò nìkan ni I'm telling you tó o gbúdọ̀ wà lórí platform yìí kó tún lọ ṣubú nínú ayé mọ́ màá play àwọn voice note kan fún yín mo dẹ̀ láwọn kan tún àwọn tó bá pè wọlé mo ní gift 100,000 èèyàn kọ́kọ́ ló ní 100,000 yẹn o àwọn obìnrin tó bá pè wọlé ó ní bí mo ṣe máa pín fún wọn mo ní voice note tí mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ mi ò dẹ̀ fẹ́ anybody bú anybody mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé lára àwọn nǹkan tó ń da ilé rú òun ni habit tí àwọn obìnrin míì ní àbí habit tí àwọn ọkùnrin míì ní tí ò wọ̀n sí partner wọn partner tó ti ń gbádùn threesome kò lè ever tó dẹ̀ rí pé ìyàwó wọn ò lajú èmi bí ẹnìkan sì tọkọ mi bá sọ wípé òun fẹ́ ṣe threesome pé nǹkan tó máa make òun happy nìyẹn well nǹkan tó bá máa make ẹ happy ni máa ṣe so obìnrin míì tí bá ti mẹ́ta á mọ̀ pé mi ò lè ṣe mo mọ bí mo ṣe lè talk ẹ out of it but hello mo ṣì ń sọ̀rọ̀ lọ. ẹ má bínú. mo ń gbọ́. okay. mo ń gbọ́. credit tán lórí other line mi yẹn ni. mo ṣì ń sọ̀rọ̀ lọ́wọ́ ṣó ti yé yín tí mo mọ bí mo ṣe lè talk it out
but ọkùnrin mi ò lè bá ìyàwó ẹ̀ sọ tó ló ti mọ irú ìyàwó tó ní àwọn ìyàwó tó ṣe báyìí àwọn ìyàwó tí ẹ pé tó bá bá wọn sọ kàkà tó máa fi fara balẹ̀ tó máa mọ bó ṣe máa extract lọ́wọ́ ẹ wọ́n máa gbéná gba ojú ẹ ni but ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin in fact ọkùnrin kan tiẹ̀ tún send club card ẹ̀ sí mi tó máa ń lọ sí ṣe swingers club àbí swing club náà pé ó send ẹ̀ sí mi mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ìjẹ́ ìyàwó ẹ̀ mọ̀ ń pa ẹ̀ ó lóun ò lè sọ fún ìyàwó mo ní kí ló dé tó lè sọ fún ìyàwó ẹ wo club card ẹ̀ ni club card tó fi ń wọ club yẹn ni ẹ wá gbọ́ nǹkan tó sọ fún mi ó ní I am a shy person but it helps some people that cannot satisfy their wives ó ní it is like club there's a section for food a section for dancing floor a locker where everyone have their dressing and keep and get a towel then to the back end where things happen. One need to register to be a member before going in. Wednesday to Friday, low down. Wednesday to Friday, open to everyone, but Saturday and Sunday for maybe ladies only. But single ladies are allowed to go in Saturday and Sunday. And I am doing it coded. But I'm doing it coded. But I told my wife about it, but she did not like to go with me. Mo wá ní báwo ló ṣe máa ń cope. Ó ní girlfriend òun ló máa ń lọ pẹ̀lú òun. Ó lóun fi lọ ìyàwó òun. Ó ní ìyàwó òun ò gbà. Ẹ sọ fún mi bí wàhálà. I'm not mo fẹ́ kẹ́ máa lo ọpọlọ bí mo ṣe ń sọ̀rọ̀. I am not encouraging it. But I'm just telling you pé ara àwọn nǹkan tó ń fa wàhálà. Ọkùnrin mi tó ti jẹ́ wípé in tó gbádùn nìyẹn. Wà láìtàláì kò sí nǹkan tó lè ṣe fún okú ẹ̀ ò ní lè nínú ilé ọkùnrin tó jẹ́ pé trisom ló máa ń gbádùn and is in train mo máa play àwọn nǹkan kan fún yín tó máa jà yín lẹ́nu pé ó wà hello má dárúkọ ẹ o so experience ẹ fún wa ẹ kálẹ́ mà ẹ kálẹ́ ẹ má dárúkọ o a fẹ́ mọ̀ bí tẹ́ ń gbé a kò fẹ́ kẹ́ so experience yín fún wa nípa Okay, orúkọ mi ni Òbòmí gbé nǹkan mi. Okay, Òbòmí gbé nǹkan mi. Wá gbọ́. Òbòmí gbé nǹkan mi o. Torí níjọ́ tá ń wí lórí ìbéèrè ni Òbòmí gbé nǹkan mi ńjọ́ yẹn. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni wípé èmi àti ọ̀rẹ́ mi kan ni. Bí ọdún bíi méjì sẹ́yìn kò tíì pẹ́ púpọ̀. So ọ̀rẹ́ mo ní ìdánwò because mo ṣẹ̀ṣẹ̀ remarry padà ní gbogbo ẹ̀yẹn single mother mi mo dẹ̀ ń struggle. In fact mo ṣiṣẹ́ kan iṣẹ́ mọ́tò tó jẹ́ tóbìnrin mo ṣáà ń struggle pé kí n ṣáà lè rí owó so ọ̀rẹ́ mi yẹn ó wá sọ fún mi pé òun fẹ́ lọ sọ́dọ̀ boyfriend òun kan pé kí n jẹ́ ká lọ mo wá ní kí n jẹ́ ká lọ ṣé a máa rówó ní àmá rówó kí n jẹ́ ká lọ bá a ṣe lọ nìyẹn ìgbà tá a máa débẹ̀ a bá àwọn ọkùnrin mẹ́ta inú yàrá kan ó já àwọn guys ọ̀rẹ́ mi yẹn wá ó lọ ìgbà tó wá padà dé wá sọ fún mi pé lágbájá ọ̀rẹ́ boyfriend mi ó ní pé òun láìkẹ́ pé kẹjọ wà mo ní ó láìkì mi èmi dẹ̀ máa ń tijú díẹ̀díẹ̀ mo wá sọ fún wípé ó láìkì mi kájọ wà á jọ máa sùn mọ́jú ó ní wàá rówó ẹjọ́ sùn mo ní tá a bá wá jọ sùn ṣé mi máa kọ́kọ́ fọwọ́ kàn ni àbò ní àkọ́kọ́ fọwọ́ kàn mí ẹni tí àjọ sọ̀rọ̀ pàtì tẹ́lẹ̀ ó ní ẹ ṣàfọwọ́ kanra yín ẹ ṣàjọ wà èmi ni ti yí tòótọ́ bá a ṣe bẹ́ẹ̀ wù nìyẹn o nínú yàrá kan náà ni gbogbo àṣebí náà láti máa ṣe ó ní bẹ́ẹ̀ náà ni ó dáa kò sí wàhálà ọba ṣe tiwọn àwa náà ṣe tiwa mo bá rí pé kẹta náà tún bẹ́ẹ̀ wù ìgbà tí kẹta bẹ́ẹ̀ wù ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́. ìgbà tí kẹta bẹ́ẹ̀ wù mo ní ṣé ẹnì kẹta náà tún bẹ́ẹ̀ wù ni ló bá ní bóun ṣe máa ń ṣe nìyẹn pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé wọ́n máa bá wa sùn padà máa rí owó ìwọlọ èmi dẹ̀rẹ́ mú jẹ́ni tó jẹ́ pé òbò ẹ̀ fún tí n bá tó kọ ẹyọ kan gan mo máa mọ̀ lára bó ṣàṣedí pé ká má fọ̀rọ̀ gùn àtẹn tó bóun sùn àtẹn tó bèmí sùn bí wàá ṣàṣìṣe 3 sum nìyẹn o ọkùnrin mẹ́ta tó bá ọ̀rẹ́ mi sùn náà bá èmi náà sùn tó jẹ́ wípé níjọ́ tá à ń sọ yìí. Mo ń gbọ́. Hello màmá. Mo ń gbọ́, màá ní mo ń gbọ́.
ọkùnrin mẹ́ta tó bá ọ̀rẹ́ mi sùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n bá èmi náà sùn tí ò ń ṣe kékeré tó jẹ́ pé èmi gan mọ̀ pé nǹkan wọnú òbò mi níjọ́ tá à ń sọ yìí èyí tó wá fọ́ nígbà tá a ṣe tán ọba kó 8,000 naira fáwa méjèèjì báwo la ṣe fẹ́ pín 8,000 naira nǹkan téèyàn ò ṣe willingly tó jẹ́ pé èèyàn tún wá gba kámú téèyàn ò ṣe rí tó jẹ́ pé èèyàn tún wá gba kámú tún wá kó 8,000 naira kalẹ̀ báwo la ṣe fẹ́ ṣe ọ̀rẹ́ mi ṣáà ń fún mi lójú gbogbo wèrè tèmi náà ò ní èmi náà ṣáà tí mo yẹn ń gàdí ni mò ń da wèrè kalẹ̀ torí mi ẹsẹ̀ mi gan papọ̀ mọ́ra wọn mọ́ ìdí mi ti wú irọ́ ò dáa abẹ́ mi ti wú torí àwọn tó bá wa sùn yẹn bó ṣe ń mu bọ̀bọ̀ náà fa oríṣiríṣi tó jẹ́ pé èmi dẹ̀rẹ́ tó bá mu sìgá kan tó bá dúró sẹ́gbẹ̀ẹ́ bá mi gẹ́ tara mi tí mò ń sọ pé òdẹ̀ ní kán pa kínní àwọn oúnjẹ tí máa ń ṣe ó ti mọ́ lára òdẹ̀ ní kán pa kínní tó ti fi wa mọ́bẹ̀ wọn ti tó wa ń dòkudò ọjà náà fi dó wa wọ́n ti mú bó ṣe ń dó wa náà mú ṣé 8,000 la máa wá sí lórí gbogbo ìyá tá a ti jẹ tọ́ndún wa fún bíi 3 hours èèyàn mẹ́ta ara wọn ò tètè wálẹ̀ bí kò bá ṣe ó ń ṣe pé ẹ̀kọ̀ọ̀kan náà ṣe o ẹnì kọ̀ọ̀kan sì ṣe bí ẹ̀mẹ́ta tí n bá rántí dáadáa ẹnì kọ̀ọ̀kan ṣe bí ẹ̀mẹ́ta ṣé báyìí máa ṣe náà ìgbà tó pé 1,000 yẹn lèmi ṣáà ń fi wèrè bọ́ pé mẹ́mí nígbà o gbogbo wàhálà yìí ọ̀rẹ́ mi ò mọ̀ wípé mo ní wèrè náà ló ń fún mi lójú ìgbà tó ṣà máa ṣe 2,000 náà fi bá wa kún 5,000 la padà pín. lórí mẹ́tìdínlé ni bẹ́ẹ̀ ni lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan ṣe tẹ̀ mẹ́ta ẹnì kọ̀ọ̀kan wọ́n ṣe tẹ̀ mẹ́ta èmi àtọ̀rẹ́ mi dẹ̀ ni. ṣé owó ló wá jẹ́ kẹ́ lọ ṣe ni àbí kí ni àbí ìgbà tó ṣe ṣé wọ́n gbádùn ẹ̀. owó ló jẹ́ kémi ṣe èmi fún alára tèmi torí owó lèmi fi ṣe nígbà yẹn torí mo ní ìdówó fún ọmọ mi òun lọ̀rẹ́ mi fi ní kí n jẹ́ ká lọ́dọ̀ boyfriend òun ìgbà tá a lè débẹ̀ èèyàn kan ló sọ fún. ẹ jẹ́ ká gbé kọ́ mi hello. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ o ṣó ti nírú experience báyìí rí ni. ẹ wo màá jí sí dáadáa. ok. oko gbé mi débẹ̀ ló ń sọ̀rọ̀. ok. ẹ wo during that time is like 5 years ago mo wà ní secondary school ni o. okay. On that day tó ṣẹlẹ̀ kò dùn mọ́ mi nù let's say the fact kò dùn mọ́ mi nù. hello mo ń gbọ́ ẹ. mo wà torí owó èmi fi ṣe nígbà yẹn àmọ́ ọ̀rẹ́ mi yẹn lòun máa ń ṣe pẹ̀lú wọn bọ̀ kò sọ fẹ́mi ìgbà tó di pa kúrò ń bẹ̀ tán tí mo wá sọ fún wípé téèyàn bá máa jìyà gan á mọ tí á jìyà lé lórí tí n bá ti máa padà ṣe mẹ́ta náà pé mo tiẹ̀ wá ní ìdówó wípé ojú owó pọ́n mi ó yẹ kí n tiẹ̀ mọ tí mo jìyà mẹ́ta ìlé lórí tí ò dẹ̀ tún ṣe pé ẹ̀kọ̀ọ̀kan lẹ́nìkọ̀ọ̀kan ṣe tó dìde ẹnìkọ̀ọ̀kan ṣe bíi mẹ́ta mọ́dẹ̀ ṣe ń ṣe náà ń fa nǹkan gidi ni kò ń ṣọ̀rọ̀ 2 hours tá a fi wà ń bẹ̀ tó jẹ́ pa ṣétọ́gbọ̀n abẹ́ tèmi wú báyìí ni mò ń ga tán ni. tó lẹ́yìn ìgbà yẹn kọ́. ẹ̀yìn ìgbà yẹn mi ò ṣe ẹ̀kan tí mo dánrù nǹkan bẹ́ẹ̀ yẹn wò nìyẹn okú ẹyọ kan ni máa ń dó tí wọ́n rìn àdó bá tó mi máa ṣe lẹ́ẹ̀mejì torí mi ò fẹ́ kí n dó kó má tẹ̀ mí lọ́rùn àmì eléyìí mo rí n tó jẹ̀mí mi lọ́njọ́ yẹn torí ẹnì kọ̀ọ̀kan ṣe tẹ̀ mẹ́ta. àwọn mẹ́ta dẹ̀ ni. àwọn mẹ́ta ni ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta kódà wọn ò tó mi lọ́jọ́ orí dàtà máa débẹ̀ wọn ò tó mi ní ọjọ́ orí bọ́ìsì ni wọ́n àwọn ọmọ bíi 20 ni wọn ò tó mi ní ọjọ́ orí wọn ò tó mi rárá àmọ́ kí lèèyàn fẹ́ ṣe ẹnìkan dẹ̀ lájọ tẹ̀gbà tó yẹ ti dèrò mẹ́ta èmi ti rò pé bó tún yẹ tún jẹ́ mẹ́ta. hello. ẹ jọ ẹ pa nǹkan tẹ fi ń sọ̀rọ̀ yẹn. hello. hello à ń gbọ́ yín. wọ́n dó ní tèmi fẹ́ ta. kí ló báwo ló ṣe ṣẹlẹ̀. secondary school ni mo wà ń gbà yẹn àti Yínká. à ń gbọ́ yín. láti Yínká. à ń gbọ́ yín àwọn òfẹ́ àfẹ́ story secondary school àfẹ́ story tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò fẹ́ long story mi ì fẹ́ story secondary school bọ̀ ó yẹ sọ ti yín mo ń gbọ́ yín.
secondary school ní ti tèmi ti ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ló tàn mí lọ báwọn boyfriend yẹn. wọ́n ọ̀rẹ́ sọ fún mi kò sọ fún mi ó bá lóun bọ̀ fóun fẹ́ lọ ra nǹkan. bí àwọn boys mẹ́tẹ̀ẹ̀ta ṣe jáde nìyẹn àǹtí Nǹka wọ́n gún mi bàjẹ́. wọ́n gún mi débi pé àǹtí Nǹka mo délé mi ò lè sọ. for like a week àǹtí Nǹka mi ò lọ sí school lódidi ọ̀sẹ̀ kan. Hello. mo ń gbọ́. Hello. mo ń gbọ́ sẹ́. for like a week mi ò lọ secondary mi lọ sí school tó yẹ pé wọn ò mọ nǹkan tó ń ṣe mí bí mo ṣe ń fomi gbóná. mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan. Hello. So my airtime ló tán. Okay. So that time tí mo parí secondary school mo lọ kí boyfriend mi nígbà yẹn. A jọ wà lórí bed a fẹ́ ní sex. ọ̀rẹ́ ẹ̀ka ṣẹ̀ṣẹ̀ ní first round ní àṣẹ̀ṣẹ̀ ní sex ọmọ kan dédé rọ́rẹ́ ẹ̀ tó wọnú ilé ojú tiẹ̀ ń tì mí pé kí ni lágbájá yìí ń wá bọ̀ mo kàn rí tóun jáde ní jíjáde tóun dẹ̀ jáde yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́ṣọ ní ìdẹ̀mọ́ bí mo ṣe fẹ́ ṣe ra mi mo ń wò pé lágbájá ò tí ì wọlé how that want to do ọ̀rẹ́ ẹ̀ náà wá wọlé wá ń sọ pé ọ̀rẹ́ wọn ni kí n jẹ́ kó ṣe orí mi ti fò lọ inú ti bí mi pé nǹkan báyìí ò ṣe mí rí láyé mi. mi ìdẹ̀fẹ́ bá wọn fi ṣe wàhálà àbíjọ́gbọ́n tó ti bá ṣe réèpù náà ló máa padà bọ́ sí. So I just only agreed. Àmọ́ okú ẹ̀ wá tóbi ju èyí tí mo bá ń lé lọ. Ká má fọ̀rọ̀ gùn òbò mi yá ń jọ́nà o. Ó ya tó wú tó ń dùn mí tí mi lè rìn. Hello. Àwọn èèyàn ń pè wọlé gan, ẹ má bínú. Hello. Mo ń gbọ́. Ó ní òbò ẹ̀yà ń jọ́ náà. Ó ti wá parí. Òbò mi ya ìtọ́ náà. Ọ̀dọ̀ lẹ́lẹ́rìí tá lè pè jẹ́rìí lọ. Òbò mi ya ń jọ yẹn mi lè délé sọ tó ṣẹlẹ̀. Àmọ́ ìjọ tó ti ní ti ṣẹlẹ̀ àtijọ́ ẹ̀ bá ti òun àtọ̀rẹ́ ẹ̀ mo delete nọ́mbà ẹ̀ kúrò lórí fóònù because ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fine ó lè plan rape fún yàn because tí mi expect ni pé ẹni tí mò ń date kó wá déédéé mọ́rẹ̀ wá kó ní kí n jẹ́ kó ṣe tí ẹ náà wá ṣe tí ó fi ẹ̀kẹ́ ẹ pé girlfriend ẹnìkan ni tó wá ń kì mí tó kì mí ó dùn mí jọ náà nítorí inú mi ò dùn sí dídó náà. Dídó kínú èèyàn dùn ó tún yàtọ̀ sí dídó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìjẹ́ lẹ́yìn ìgbà yẹn ìjó tiẹ̀ tí wá wù ẹ́ kó dó ọkùnrin méjì pọ̀ rí àbí kẹ́yìn méjì dó ọkùnrin méjì. Ohun mi o because èyí tí mo kọ́kọ́ ní bad experience ni kò hun mi rárá àti rárá kò hun mi tí n bá réyàn tó fẹ́ bá mi dọ́rọ̀ ògùn máa sá ni. Máa sá ni no matter how I'm going to run away. I'm going to run away. I can't take it to it. It's a bad experience. It's a bad experience. Mo wá fẹ́ play àwọn voice note kan. Dó àwọn èèyàn ń pè wọlé, bọ̀ ẹ jẹ́ kí n sáré pe ẹni tó pè mí padà. Mo wá play àwọn voice note kan fún yín. Mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin from my findings mo rí pé àwọn ọkùnrin míì lára nǹkan tí wàhálà fún máa ṣẹlẹ̀ nílé ni wípé wọ́n ti gbádùn threesome so ìyàwó wọn ò ká wọn lẹ́nu ìyàwó wọn kọ̀ wá ń bẹ̀ fún àti bímọ. Hello. Ẹ ṣe bẹ́yìn lẹ pé mo fẹ́ gbọ́ tẹnu yín ni. Hello. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n ti gbádùn threesome yẹn òbò ìyàwó wọn ni kò ká wọn lẹ́nu mọ́ but àwọn èèyàn ò ní mọ̀. Hello. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́. Hello. Yeah. Ẹ kálẹ́. Àǹtí Nǹka. Yeah. Yes ma. Orúkọ mi ni òbò mi jẹ́ nǹkan tó dáa. Òbò mi jẹ́ nǹkan tó dáa. Okay, ṣé ẹ̀yin gbádùn threesome nìyẹn? Mo ń gbádùn yín. Actually pé ojú mo marry èmi àti ọ̀rẹ́ mi kan.
So as I ma for Robusha, as I say 3 familiar papọ̀ in the same room. So what we need is like we go but normally I'm not the kind of person who do that sex with that but tẹ́ bá ti ní good credit ẹ pè mí lórí WhatsApp ẹ má pè mí lórí kíní tẹ́ bá ti ní credit ó ṣe kíní and now mo fẹ́ play àwọn voice note kan fún yín oh wọ́n ní jẹ́ play kíní mo ti sọ pé kíní máa ní part hello godmother ẹ kálẹ́ o yes my operator sorry èmi náà mo ti experience kíní ẹ̀rí but kì í ṣe èmi ni mo dó èèyàn méjì o but ọkùnrin kan ló tàn wá méjì papọ̀. ọkùnrin kan dó ẹ̀yin méjèèjì papọ̀ okay. báwo ló ṣe rí báwo ló ṣe jẹ́. ẹ ṣe yá kí n gbọkùnrin yẹn ní ọkọ mi. ṣẹ́ni èmi máa ń tijú tẹ́lẹ̀ mo máa ń sọ pé torí yàrá kan là ń lò ń gbà yẹn yàrá tèmi ń lo táìmù gbé náà ìyálé mi yẹn náà ń gbé. kí n tó bá fẹ́ bá mi sùn mo máa ń tijú máa ní rárá mi ò lè gbà so mo máa ń ṣọ́ ìyálé mi yẹn sáà mi. Màá mẹ́tọ̀ kó ti sùn nítorí ẹ̀sẹ̀ tó gbà fún ó kàn di ọjọ́ yẹn ni ó kàn pè mí yẹn ló lágbájá ó yá bọ́ aṣọ ẹ ó pe ìyálé mi yẹn náà ó yá wọn náà bọ́ aṣọ ẹ àwọn méjèèjì nítorí pé bóyá kìíní mo fi underwear lórí no ó yá remove underwear àwa wà ní naked ìfọ àtàtì nǹka bó ṣe ń yọ okó nídìí mi ló kìbọ̀ dí ìyálé mi bó ṣe ń yọ nídìí ìyálé mi ló kìbọ̀ dí mi ìfọ àtọjọ́ yẹn ní experience èmi ẹ̀jọ́ yẹn. kàṣà ẹ̀yin gbádùn ẹ̀. Bẹ́ẹ̀ni ma. Okay. Ṣé yẹn ọkọ yín ṣá ló dé ẹ̀yin méjèèjì pọ̀? Bẹ́ẹ̀ni at the same day at the same time bó ṣe yọ nílé ilé lókì mẹ́lẹ̀ bó ṣe yọ nílé ilé lókì mẹ́lẹ̀. You need to enjoy it. Oseyimio, you better delete that. I don't know what your kid will be looking for on my platform. Torí àwọn question tẹ́ máa ń béèrè. You better remove that comment, otherwise I will block you. Let me go and look for you. I don't know what your kid will be looking for on my platform. So because Olomo, Kima, I'm going to look for you now. Don't worry. Orí yín burú ni. Bóyá mo pè ẹ́ síbí wá sọ fún mi. I'm going to look for you now. Me, PSCB by now. What are you looking for on my platform? I'll look for you, don't worry, and I'll block you. I'll keep you there. Oseyimi o Akinola. I'll keep you there. I'll block you later. Then play our voice note here. Nǹkan tó ó ń ṣẹlẹ̀ kò jẹ́ kí ara àwọn nǹkan tí ò jẹ́ káwọn ọkọ yín doyin nìyẹn. Hello ma ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́. Àwọn ọkọ tó ti gbádùn òbò méjì lẹ́ǹkan. Hello mo gbádùn. Fún àǹfààní àwọn hello ma àǹtí mi fún àǹfààní àwọn tó bá ń post comment tí ó wà òkè síbẹ̀ yẹn kán jọ ń tọrọ náà kán máa post ẹ̀ kán wá bómi lọ post ẹ̀ àwa ń gbádùn ètò yín àdẹ̀ ń gbádùn program yín ìrírí ayélẹ̀ mú wá sórí show yìí nǹkan tó tẹ̀lé ṣẹlẹ̀ rí dáadáa ó ti ṣẹlẹ̀ sí nǹkan tí mo bá ń sọ̀rọ̀ yìí èmi tí mo jọ́kùnrin gẹ́gẹ́ tó ti ṣẹlẹ̀ sí mi mo ti wọ́ ọmọ kan lọ lérí tó yẹ pé gbàtọ́mọ ṣe tán tá a ṣára tọ́tọ́mọ lọ sínú bedroom àbúrò ẹ̀ náà jáde àbúrò ẹ̀ náà wá tó nékẹ̀ tó ní àníṣe mo gbọ́dọ̀ fóun náà jẹ ẹ̀gbọ́n náà jáde ẹ̀gbọ́n náà ní tẹ́mi tí mo ṣe lọ lórí àwọn méjèèjì ìyẹn lọ́jọ́ tá à ń wí tún sọ ó dùn bí wèrè ó yẹ yín àǹtí mi ó dùn gidigidi gan ó ṣe nǹkan tó yẹ pé ó dùn bí ìgbà tí yẹn bá ń lá kínní ni o tó yẹ yín tó àwọn tó máa ń comment kínní síbẹ̀ yẹn kọ́ ọ́ máa comment kọ́ jọ nítorí ọlọ́run péjì yóò sì fún ọmọ kéékèèké adult ní péjì yìí wà fún kọ́jọ àwa tá à ń gbádùn ètò yà pọ̀ gan káàkiri àgbáláyé náà ti ń gbọ́ ẹ má máa comment rádaràda tí kò bá tẹ́yín lọ́rùn ẹ lọ bòmí òkè iṣẹ́ ọ̀ràn yẹn wọ́n pè yín wá sórí péjì náà ẹ jọ nítorí ọlọ́run wà pẹ̀lú àtúntà mi ẹ ṣé gan. Ẹ ṣé gan. Orí wọn ló burú
kí ni ọmọdé ń ṣe lórí platform mi? This is adult platform mi. Kí lọmọdé máa ṣe lórí platform mi? A ní ara wọn nǹkan tí ó tó jẹ́ kó ọkùnrin máa sá nínú ilé òun leléyìí. Àwọn ọkùnrin míì kan tó fẹ́ yín wọ́n ti threesome ti gbádùn mọ́ wọn. So ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ó kàn keep obìnrin sílé máa ṣe ìyá àwọn ọmọ mi ni. In tó ń ṣe tó ibi tó ti gbádùn ara ẹ̀ ìta ni. Hello mo ń gbádùn yín, ẹ gbóhùn sókè. Hello yẹ à ń gbádùn yín. Hello mo ń gbádùn yín, ẹ gbóhùn sókè. Ẹ ṣe bí wọ́n ló pè mí mo dẹ̀ pè ẹ́ padà. Ṣe bí wọ́n ló pè mí mo dẹ̀ pè. Bẹ́ẹ̀ni mo pè ní ìsìnmá. Sọ kí ló fẹ́ sọ tó fi pè mí? Ọjọ́ yẹn ṣáà ní ọ̀rẹ́ mi àti àjọ jáde. Ó ṣàṣe three sọ̀rọ̀ yẹn. But on the note náà, kò ń ṣe wíwílì pé mo jẹ́ nǹkan fẹ́ kó láìpẹ́ mo fẹ́ ti báyìí. But that day there is no choice, there is no hope. Ẹni tí ò mọ nǹkan tó fẹ́ sọ lélẹ̀. Mo fẹ́ play àwọn voice note kan fún yín. Oh God. As much as my fẹ́ play àwọn voice note calls in. Hello? Hello. Kí ni experience yín? Mi ò fẹ́ long time. Hello, mo ń gbọ́ experience yín fún wa nípa threesome. Mo ti ṣe threesome rí o. Kí ló ṣẹlẹ̀? Mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. Ṣé rí nígbà yẹn mo wà nílé ọkọ kan. First marriage ni. So àwa mẹ́ta lọkùnrin yẹn fẹ́ mi ní last twice. Ìjà máa ń ṣẹlẹ̀ ṣáà ní first and second. Ṣé ń gbọ́ mi? Ìjà yẹn ti pọ̀ jù tó yẹ pé wọ́n máa ń bára wọn jà ṣáá ní gbogbo ìgbà ni. Pé ìdíjọ́ kọ̀ọ̀bọ̀kùnrin yẹn ṣe dé nìyí àti nǹkan ní ìmọ̀ tó mu níjọ́ tàn wí yìí. Èmi gan ti wà ní yàrá mi tí mo ti sùn. Ó ṣe jí gbogbo wa wá sí sitting room. Tá a dé sitting room báyìí, ṣé ń gbọ́ mi ṣá? Tá a dé sitting room báyìí, ó kó gbogbo wa lọ ní ìyá ẹ̀ ni àti nǹkan fọ́ wa lẹ́nu bàjẹ́bàjẹ́. Ó ń yọ lóbó ẹnìkan ló ń fi sí kejì. Bóyá ń fi sí kejì ló ń fi sí kẹta. Ìjọ́ tá à ń wí yìí, òun gan mọ̀ pé òun ṣiṣẹ́ gbà ní ọkùnrin yẹn. Ẹ̀ẹ̀dẹ̀ notice bóyá kíní yìí ẹ̀ẹ̀dẹ̀ wo pé bóyá ó ti ń ṣe níta mọ̀ bóyá ó ti ń practice ẹ̀ níta tẹ́lẹ̀ ó kọ̀ ka gidi bọlẹ̀ kó ń ṣe pẹ̀lú yín ni. Ìyẹn ni òye gbogbo ó kọ̀ dé lálẹ́ ó dé bíi aago 8 gbogbo ọmọ ti sùn níjọ́ tí mò ń sọ yìí gbogbo àwọn ọmọ ti wọ yàrá ìyá wọn ti sùn bóyá pé gbogbo wa nìyẹn ló bá jí wa wá sí sísìn bóyá kó gbogbo wa wá sí yàrá nìyẹn gbogbo ẹ̀dẹ̀dẹ̀dà kan ìkọ́nù wa nìkan ni ò kí ń wọ 90 ṣé ń gbọ́ mi àwọn méjì tó kù a máa ń wọ 90 àti nǹkan bó ṣe ní kí gbogbo wa bọ́ṣọ nu ìyàrá ẹ̀ nìyẹn la bá bọ́ṣọ tá à ń rí eré láti ẹ̀kọ́kọ́ pè wípé kí ló ṣe bàbá ẹ̀ kí ló ṣẹlẹ̀ àti nǹkan ṣẹ́rí tó tẹ́ gbogbo wa sórí bẹ́ẹ̀dì báyìí ó mú wa gùn lẹ́yọ kọ̀ọ̀kan bí ìgbà tí wọ́n to màálùú lẹ̀ fún akọ màálùú abo fákọ kí akọ máa gùn. ṣẹ́yìn wá gbádùn ẹ̀ ṣẹ́yìn wá gbádùn threesome yẹn. èmi gbádùn ẹ̀ bàjẹ́ mo gbádùn ẹ̀ gan o mo gbádùn ẹ̀ mo jẹ́ yó gidi mo jẹ́ yó àti nǹkan tó wá níyẹn jẹ nǹkan èèyàn yó mo yó. Ẹ̀ẹ́dẹ̀ wo pé ẹ̀yin obìnrin mẹ́ta ló ń dópọ̀. Gbogbo wa gbádùn ẹ má ṣe ẹ̀dẹ̀ ń sọ pé mi nìkan ṣé ẹ ṣe rí number 2 yẹn tẹ́ ẹ bá ráwọn sound tó ń fún wa ní abẹ́nú ó ní agbára. Ó ní agbára àti nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro lẹ́ ń sọ yìí àwọn ọkùnrin ń dán nǹkan wò ń ta o. náà ó kí bẹ́ẹ̀ ṣe wà yìí sí tẹ́ bá rí opportunity láti ṣe threesome ṣe tún máa ṣe based on experience. Àǹtí kó ti pẹ́ tí mo ti wá ṣe é a sì dára gbà ṣùgbọ́n ṣe mọ̀ èèyàn máa ń fi irú ẹ̀ èèyàn máa ń gbérú ẹ̀ sọ́kàn láti tún fi rántí ìgbà yẹn ẹ ti understand. tó bá wá fi lọ yín sí nǹkan kí lẹ rí. tó bá fi lọ yín sí nǹkan. tó bá jọkọ mi ló fẹ́yàwó wálé well no problem àgbà náà ni a máa gbà náà ní kílé má dàrú tó àmọ́ nǹkan táwọn ọkùnrin yẹn ń dánwò ń ta. ìjẹ́ ẹ̀ notice ẹ̀rọ bóyá àfààyè bóyá máa yẹn ti ń ṣe níta tẹ́lẹ̀. ṣe rí ìṣe tó ṣe níjọ́ yẹn ìṣe tó ti ṣe ń ta ni.
ó ti ṣe ń ta ó kọ̀ try ẹ̀ láàrin gbogbo wa ni ṣó ti yé yín ó kọ̀ try ẹ̀ ṣé ẹ rí number 2 ṣe àǹtí nǹkan ṣé ẹ rí number 1 tí máa ń ṣe DSU ṣé ẹ rí number 2 bó ṣe ń gbé fún ló ń gbà in fact tí n bá sọ nǹkan fún yín pé ara number 2 gan ló release sí níjọ́ náà bẹ́ẹ̀ ni ara number 2 ló release sí torí number 2 yẹn ń gbà gidi ni tó ń gbà tó ń scream ẹ̀dẹ̀ ń wo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ń wo ara yín bó ṣe ń dún èmi náà ó ń dùn èmi náà kí lẹ rí. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ń wo ara yín bó ṣe ń dún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. àló tún ní kẹ́nìkan dìde kó máa fọwọ́ kó máa fẹ́ pòun ṣeré kó máa fọwọ́ wọ́ okó ẹ̀. nínú ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ilé mi ni mò ń bá fọwọ́ wọ́ bẹ́ẹ̀ mò ń fi ọwọ́ wọ́ okó yẹn àǹtí nǹkan tó fi release ara number 2. àbáwo lẹ ṣe fọwọ́ wọ́ okó ó ti yọ okó nínú òbò àbí. no okó ẹ̀ wà ń bẹ̀ ṣe bí bó ṣe rárá ń gbé sí yẹn tó ń gbé wọlé lèmi náà rárá ń fọwọ́ pa ní abẹ́ number 2. ṣe ti mọ orú fíìmù yẹn ṣe rí bí ìgbà tí mò ń wo blue film ló ṣe rí ní jonathan nǹkan bí ìgbà téèyàn ń wo blue film bó ṣe rí ní jọ́nà mo sọ fún yín yẹn number 2 gbádùn ẹ̀ sí débi pé ìjọ kan tún wà tí máa yẹn tó pè wá tó tún pe gbogbo wa pé báwo ni pé nǹkan tá a ṣe ń jọ yẹn ṣáà tún fẹ́ kódà èmi gan mi rí ibi tí mo wà ní pé mo fẹ́ o mi ì lè mi rí síta. nítorí pé ẹ gbádùn ẹ̀. mo gbádùn ẹ̀ níjọ́ yẹn number 2 ní ṣó ti yá immediately nìyẹn sọ pé ṣó ti yá tẹ́ bá dẹ̀ ṣe rí number 1 máa wulẹ̀ ṣe DSC ni ṣùgbọ́n number 2 àtẹ̀yìn ni ìjọ kan number 1 ò tún sínlé àti Yínká number 1 ò tún sínlé ó travel ó lọ sí àwọn church program yẹn kó tó dé èmi àti number 2 amú ajẹ́ amú okó ajẹ́ okó àti Yínká agbádùn ẹ̀ bàjẹ́. so ẹ̀mí pé láìkì twosome ṣé threesome yẹn láìkẹ́. 3 ní tiwa yẹn o 3 ní o 3 ní o 3 ní ọkùnrin yẹn náà máa ń gbádùn ẹ̀ ó máa ń gbádùn ẹ̀ gan-an ó máa ń kí kálukú lọ máa lo tí ó mọ̀ fi treat ara ẹ̀ nípa ni ìjẹ́ fi pé irú àwọn nǹkan báyẹn lè fà á fún àwọn ọkùnrin tí wọ́n ń ṣe táwọn àwọn ìyàwó wọn ò mọ̀ ìjẹ́ fi pé irú nǹkan báyẹn kò lè fà á kí ọkùnrin kó pàyàwó ẹ̀ tì nílé tó bá jẹ́ ọkùnrin jẹ́ pé irú nǹkan báyẹn ti mọ́ lára. àti nǹkan ó lè fà á. torí ìgbádùn tó wà ń bẹ̀. ó lè fà á torí ìgbádùn tó wà ń bẹ̀ I must tell you àti nǹkan ṣe rí mo padà fi máa yẹn sílẹ̀ ṣe é gbọ́ mi mo padà remarry tí mo wá padà wà òkè dáadáa tí mo remarry tí mo settle down ó yẹ pé mi àtọkọ mi nìkan ni tí n bá sọ nǹkan fún yín pé ọkọ mi yẹn ó gbádùn ara ẹ̀ nípa kò dẹ̀ ṣe ọmọ ànulé. ìyẹn ọkọ tẹ́ padà fẹ́ ìyá bí. padà fẹ́ yìí ó ń gbádùn ara ẹ̀ gidi níta kò dẹ̀ ṣe nọ́mà nínú ilé èmi náà dẹ̀ ń wá ẹni tó jẹ́ pá máa fẹ́ mi náà jẹ níta tá máa fọ́ mi lẹ́nu gidi mo ń wá. bọ̀ kí lẹ fi mo ti láì mọye ìgbà mo ti pè yín láì. báwo kí lẹ fi fíìpò fi ń gbádùn ara ẹ̀ ń ta ṣe fíìpò irú àwọn nǹkan báyìí tá à ń sọ yìí lè wà lára nǹkan tó fi ń gbádùn ara ẹ̀ ń ta bóyá ó lè máa déyàn méjì kù. ṣe rí kò dóyàn méjì níta àti nǹkan kò dóyàn méjì níta kò iṣẹ́ ni tó lè dóyàn méjì níta but ó ń gbádùn ara ẹ̀ ṣe rí tí ọkùnrin bá ti fẹ́ràn obìnrin ju oríṣiríṣi obìnrin tó yẹ pé tó bá ti róbìnrin táyà ẹ̀ ṣe kẹ̀ǹkẹ̀ èmi náà àyà mi ṣe kẹ̀ǹkẹ̀ tó bá ti rẹ́ obìnrin táyà ẹ̀ ṣe kẹ̀ǹkẹ̀ gbogbo ojú ẹ̀ ní pé abẹ́ yẹn kò ń débẹ̀ kò í ṣe pé dídébẹ̀ ipá wá débẹ̀ ṣe o ó máa débẹ̀ sá lọ ní o àǹtí nǹkan. ok náà bẹ́ẹ̀ ṣe wá wà yín sí tẹ́lẹ̀yìn náà wẹ́n tó máa dóyin ta tẹ́ni tó wá fẹ́ dóyin ta bá wá lọ fi threesome lọ yín kọ́ pé bóyá ó ń dóyin gidi ó dẹ̀ lóko tó da lọ́wọ́ ó wá introduce yín sí threesome pé ya once in a while pé ok ó ń tọ́jú yín fún pẹ̀lú gbogbo nǹkan bọ̀ ó wá mọ̀ pé ẹ lè fẹ́ wá introduce yín sí threesome torí pé ti lẹ́ experience ẹ̀ rí ó dẹ̀ ń tọ́jú yín dáadáa ó dẹ̀ ń tọ́jú yín dáadáa ṣé ẹ máa gbà. àti ó dẹ̀ máa gbà o tó yẹ pé gbogbo nǹkan tí mo fẹ́ ló ń ṣe fún mi tó ń tẹ́ mi lọ́rùn gidi tó bá gbé wá máa gbà. ìyẹn threesome tó bá gbé wá máa gbà àti nǹkan. okay. tó bá gbé wá máa gbà àwọn ṣó ti yé yín ẹbẹ mi ẹjọ ẹ store nọ́mbà mi ẹ bá mi ẹ fi òbò dùn okó dùn kẹ fi store nọ́mbà mi
ṣe gbọ́ láti yín ká. Ẹ fi okó dùn store orúkọ mi sórí fóònù yín. Kẹ́ ẹ pè mí àǹtí Yínká. Mo nídìí tẹ́ bá bá mi rí okó tó dáa tó máa gúnlẹ̀ dáadáa tó máa wọnú dáadáa tó máa kanlẹ̀ síbẹ̀ tó máa jókòó síbẹ̀ mo fẹ́. Kí lẹ máa wá sọ fọ́kọ yín bẹ́ẹ̀ lẹ ti má rí kí lẹ máa wá sọ fọ́kọ yín tẹ́ bá ń dóko tó dáa níta. Àǹtí Yínká kò sí nǹkan kan tí màá sọ kò sọ nǹkan kan fún mi náà pẹ̀lú ìtóhùn náà ṣe. Àǹtí Yínká àwọn ọkùnrin kan wà ń ta mẹ́rin tí yóò bó ń jẹ mo ní ìdòbò gidi ni. Ẹ ní ìdí oko gidi. Ó yẹ kó ẹ mọ̀ bẹ́ẹ̀ mo ní ìdí oko gidi àwọn ọkùnrin kan wà ń bẹ̀ yẹn yóò bó ń jẹ wọ́n gidi o Àǹtí Yínká ẹ bá mi wá kan nù. Ẹ bọ ọkọ yín wá ń kọ́. Mo ní ẹ fọkọ mi sílẹ̀ Àǹtí Yínká ẹ ní problem pẹ̀lú yẹn. Kí lẹ máa wá sọ fún tó tí oko yẹn oko gidi tẹ́ ń wá yẹn tó bá lọ wàrántì pé kẹ́ lọ for weekend kẹ́ lọ dó. Àǹtí Yínká ẹ má jẹ́ ń parọ́ fún yín èmi ò ní parọ́ èmi ò lè lọ for week o. No mo ní weekend. Ti weekend yín ò lè. Weekend yín ò lè Àǹtí Yínká. Kí lẹ máa wá sọ fún wọn ọkọ. Òun gan jayé orí ẹ mo ń lọ bí iṣẹ́ mi mo ń lọ ṣe ọjà mi. Ẹ máa ń lọ ṣiṣẹ́ ẹ máa ń lọ ṣiṣẹ́ alẹ́ ni ṣe máa ń lọ ṣiṣẹ́ alẹ́. No mo máa ń lọ fún ọjà mi ní company ni mo ń try láti sọ fún yín. Ẹ máa ń lọ for the weekend. Màá ní sọ fún pé wọ́n ní wálé kó. Now ṣé tí wọ́n gbà níjọ́ tí mo sọ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tó ń lọ ṣòru àti iṣẹ́ night duty èyí tó wọ́pọ̀ nu wọn oko wà ń bẹ̀ ṣe wá gbàgbọ́ sí. Àǹtí Yínká mo gbàgbọ́ o èmi gan lè ṣe. Ẹ máa lẹ́ ń lọ sí kíni ẹ̀kọ́ lọ dóko. Mo ń lọ church mo ń lọ ṣòru à ń lọ ṣòru. Kí ló dé ṣé torí ọkọ̀ òfò. Ẹ ń lọ ṣòru kò yé mi. Kí lẹ rí. Ẹni ẹ máa sọ pé ń lọ ṣòru. Mo ń lọ fún ṣòru ní church ni mo ń lọ ṣòru ní church ni. Màá sì gbàbí tí mò ń lọ màá dẹ̀ lọ fọ́ra mi lẹ́nu dáadáa tó bá dẹ̀ dago 5 máa bọ̀ nílé. Ẹ dé láti chọ́ọ̀chì náà ni ẹ dẹ̀ ní feel guilty ó yá tẹ́ bá wà lọ dóko over the weekend. Guilty kò sí guilty mọ̀ ní Nàìjíríà. Kí lẹ́lẹ́ máa gbé dání. Bible màá gbé Bible dání màá wá fìlà mọ́tí dáadáa màá gbé Bible dání. Ok tẹ́ bá wá délé lẹ́yìn tẹ́ dóko weekend yẹn tẹ́ wá délé tí ọkọ bá fẹ́ do yín kọ́ ṣe máa tún do. Kó máa bọ̀ kò sí ìjà àtúnṣe yẹn ṣèbí tó bá ṣe tìta tán máa ń ṣe ti lélẹ́ǹgàn kan gbà míì. Ẹ̀yin náà máa ṣe. Èmi náà dẹ̀ kò kí ń rẹ òbò ṣẹ́ẹ̀mọ̀ ni Àǹtí Yínká kò kí ń rẹ òbò rárá. Ṣé ẹ̀yin kọ́ máa gbé Bible dání àti nígbà aago sí orí Bible yẹn. Máa gbé kò ní ìdí aago nígbà tí ìṣepá kéde lọ ìdí ìṣòro la lọ. Kọ́ gbé Bible mẹ́gbẹ̀ẹ́ màá dẹ̀ wo fìlà mọ́rí màá dẹ̀ wọlé akọ àdúrà o àdúrà gbà máa ní àmì o màá dẹ̀ wọ yàrá mi lọ́mọ ìyàbọ̀ wá ni ṣé ká máa bọ̀ ẹ máa bọ̀ ọ̀nà wà nílẹ̀ kò kí ń rẹ òbò Àǹtí Yínká ẹni tó bá sọ pé ó máa ń rẹ òbò rọ́ ló pa kò kí ń rẹ òbò máa okó dídó dùn gan bẹ́ẹ̀ bá rẹ́ni tó mọ̀ ọdún tó mọ bó ṣe máa kí ẹnu bọ̀ ó máa kí orí bọ̀ kí ahọ́n bọ̀ ní òbò ó dùn gan Àǹtí Yínká. Ẹ ṣé mo ti kọ nọ́mbà yín sílẹ̀ máa pè yín ifá ẹ ti jẹ̀bùn lọ́wọ́ mi mo ti kọ nọ́mbà yín lẹ̀. Àwọn èèyàn kan ń pè mí lójú méjèèjì ẹ jẹ́ ń gbé kọ̀ wọn ẹ jẹ́ kí n pè wọ́n padà. Ẹ mọ̀ ká mo sọ fún yín pé show yìí máa ní part mi ti play voice note kankan voice note dẹ̀ wà nílẹ̀ yẹ́yẹ́yẹ́. Hello ṣe fẹ́ ṣe experience yín pẹ̀lú wa ni. Bẹ́ẹ̀ni okòdù ni mo fẹ́ sọ fún yín. Okòdù. O like gbogbo program rẹ. Ok. Jọ o like láti máa gbọ́ jù ó ti ẹ̀ sọ kan. Ok. Ṣé ọba mi rẹ ni tó dáa. Ìyẹn kọ́ là ń sọ à ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹ lè fẹ́ contribute mi ò ṣe ṣàbáríkòlò. Experience rí. Kí náà ẹ má pa action mọ́ wa lára. Hello. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́. Àmà
máa ń dábẹ́ ètò yín. Tẹ́ bá ti ní nǹkan tẹ́ fẹ́ sọ. This is the program. Oh my God, ẹ jẹ́ kí máa yìí sọ. Hello? Hello? Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ti wà live, ẹ bá wa sọ̀rọ̀ nípa experience yín pẹ̀lú ṣé swingers club ni àbí kílẹ̀ ti pé ẹ bá wa sọ̀rọ̀. Nǹkan tí my own experience àwọn irú bẹ̀yẹn tó máa ń ní ẹ̀wọ̀n èèyàn. Ẹ sọ̀rọ̀ síta torí mo máa béèrè àwọn questions kan lọ́wọ́ yín nípa ẹ̀. Ẹ̀yin as a married man, then máa béèrè lọ́wọ́ yín pé ṣé fi pé ó lè fà á kí ọkọ pa ìyàwó ẹ̀ tì, ọkọ tó ti jẹ́ pé ó ti wà used to obìnrin méjì lẹ́ẹ̀kan náà, ìkọ̀kọ̀ ṣó ó wà lára nǹkan tó lè jẹ́ kọ́kọ́ pa ìyàwó tì nílé. Ó possible because tó bá ti use mọ́ èèyàn méjì mẹ́ta tó bá ti pẹ́ because tó bá use nínú tó bá gbé nìkan náà ṣe pẹ̀lú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá yá ọmọ máa lè ara bọ̀ tó bá wà nínú station bóyá ń wù ú jì àbórí ìlera ìlú bẹ̀yẹn ń sìn tó bá ṣe tán pẹ̀lú ìyàwó rẹ̀ tí ara ẹ̀ bá wálẹ̀ tó bá rí èlò nítorí òun ní ọdún alẹ́ bẹ́ẹ̀ àyà àdìgbò padà láti sọ́nà òṣìṣẹ́ ọ̀kan nìyẹn wọ́n máa dìbò padà wọ́n lè lu medium yẹn. Ṣé ìyẹn ibi tẹ́ ń sọ pé máa ń lọ yìí? Yes. Okay, mo ń gbọ́ yín. Ìró máa ń pọ̀ kò sí bó ṣe máa ń pè é rẹ́ ní ìtòkò àfẹ́mà ẹ̀gí. Mi ò gbọ́ yín dáadáa, ẹ kàn ń sọ̀rọ̀ síra yín, ẹ sọ̀rọ̀ kó jáde dáadáa kó wà ọ́ dìbò àgbọ̀n kankan. Ẹ lọ ṣẹ́gun ọ̀gbà. A ṣe ń gbọ́ yín sí ni. Mo ní irú situation báyìí bí akọ́kọ́ mi bá ṣe pa sí àwùjọ rẹ̀ tó bá yẹ kó wà nínú rẹ̀ pàmọ́mẹ́ǹtì báyìí tó ń lo oríṣiríṣi obìnrin tó wà níbẹ̀ ara ẹ̀ bá lọlẹ̀ tán tẹ́lẹ̀ tó wáyé bí wọ́n jọ wà lẹ́nu ó lè kú rẹ̀ ara ẹ̀ tó gbé dìde padà kò tó bá rí oríṣiríṣi ẹlòmíì níbẹ̀ ara ẹ̀ máa dìde sáńtì nítorí varieties. Ìjọ affect ẹ̀yin pẹ̀lú ìyàwó yín nílé. Àtọ̀ dára. But ẹ bá wish ó dàbí pẹ̀lẹ́ introduce ìyàwó yín síbẹ̀ kó gbà. Ṣé ẹ̀yin ò bá wish láti mú ìyàwó yín lọ ni? Mo wish because tó bá ní gbọ́ yín dáadáa níbo lẹ wà? Gbọ́ yín dáadáa ẹ jẹ́ ń gbádùn ọ̀rọ̀ yẹn mi ò gbọ́ dáadáa. Ọ̀rọ̀. Lẹ́pọ̀ nínú ẹ̀ ló ṣe ẹ̀gbọ́n bá. Mo ń gbọ́ yín gba tẹ́ introduce ìyàwó yín sí, kí ni ìyàwó yín sọ? Ọlọ́run lè lọ. Ṣé ẹ̀yin ò bá wish kó lọ? Kí ni reason tẹ́yin ṣe fẹ́ mú lọ? Ṣó máa help yín sexually ni? Of course, because ìgbà mi máa ń wà pé ilé ìgbàfẹ́ ni ọlọ́pàá dáadáa. Ìgbà ara lè le lórí 2 hours kẹ́sù àfẹ́ yìí ṣeré lọ. Ìgbà mi máa ń wà pé ẹ lè ṣe tọ́lẹ̀ kan tí ìgbà ti jà tán kó di pé á dẹnu kọlẹ̀. Ó pàápàá ẹgbẹ́sẹ̀ owó rẹ̀ ilé sẹ́ni wọ́n lè rìn ṣe àkókò ọkùnrin tó bá fọ́ ọkàn tó máa fẹ́. Bọ̀ kẹ́kọ̀ọ́ wọ̀ ní environment tí ìgbà rí obìnrin míì tó máa tẹ́kára ẹ̀ lè kíákíá. Ju pé kó jẹ́ pé one on one ní ìyẹn ti lọ. So gbogbo àtẹ̀yìn máa ń lọ yẹn ṣó máa help yín nílé tẹ́ bá lọ sí club yẹn tẹ́ oríṣiríṣi òbò oríṣiríṣi tẹ́ bá délé ṣe máa ń lè dóbò dáadáa. Of course. Tí bá délé tí bá bẹ́ sùn máa sùn dáadáa ni á ná wọn. Ìwà rò gbogbo mi dúró bí wọ́n fi ní ìdán fún ìtumọ̀ mi ní. Ìdánwò ìfẹ́ ṣe náà ó máa pa mi sí ìdí because wọ́n mú ìdílé ìdí kan tí mo ti rí ó máa wà ní orí ìdámọ́gbè. Okay. Tó bá jẹ́ kí èèyàn ní ìpàṣẹ. Mi ì sábà gbádùn ọ̀rọ̀ yẹn púpọ̀. Mi ì mọ ibi tó ń wà so mi ò gbádùn ẹ̀ púpọ̀. Hello? Hello àǹtí yín ká ẹ̀ka wọ́n mà. Ọ̀rọ̀ lélẹ̀ à ń gbọ́ yín ṣẹ́yìn ti experience ẹ̀ rí. Èmi ní tèmi, èmi ti experience ẹ̀ rí náà. Okay. Bẹ́ẹ̀ ń gbọ́ mi. Torí ó ní boyfriend mi kan nígbà tí mo kú. Ó invite mi. Ìgbà tí mo délé ẹ̀,
mo dẹ̀ jẹ́ ẹni tí mo láìkì gan so bí mo ṣe délé wá sọ fún mi pé ọ̀rẹ́ mo kí right mo kọ́ ló ń tilẹ̀kùn lẹ́yìn ni mo ní kí ló ṣẹlẹ̀ ó ní òun ò fi ń bá obìnrin sùn láì ṣe pé kí ni owó bóbìnrin sùn láì ṣe pé kí ni pé òun àtọ̀rẹ́ òun làwọn jọ máa ń ṣe obìnrin kan wípé tó bá jóun nìkan náà wò ní ẹ̀jọ́ rẹ̀. ṣàkọ́kọ́ tẹ máa bára yín sùn nìyẹn ni ṣàkọ́kọ́ tẹ máa dóra yín nìyẹn ni. àkọ́kọ́ nìyẹn o so ó lè dín ọ̀kan tó jẹ́ pé mo láìkì gan ṣe ń gbọ́ but ní situation pé nǹkan téèyàn láìkì lọ pẹ́ ni ọlọ́ọ̀bẹ mo accept till now we are still together. ok ẹ ṣì wà together sí ó dẹ̀ òun àti ọ̀rẹ́ àti ẹ̀yin lọ́jọ́ dópọ̀. bẹ́ẹ̀ni. ṣé ṣì máa ń ṣe. a ṣì máa ń ṣe òtórí òun ló mú wa wà happy up to now. wow when was the last time. kò sí nǹkan tí mo bá fẹ́ kò sí nǹkan tí mo bá fẹ́. mo ń gbọ́. that is it tell me if you dey share comment me under Facebook I prefer to call you. Yo, no, you don't have to. I'm going to even write your number torí o jẹ mí lẹ́bùn. So kí ló wá ṣẹlẹ̀? So now àwọn enjoy ara wa o nǹkan tó ń fún wa ní happy home yẹn ẹlòmíà ní àwọn marriage lágbájá orí wọn kì í jà ó ṣe kí nìkan wọn ọmọ nǹkan táwọn face underground. ṣé ti wá marry ni? wọn ò mọ̀ pẹ̀lú ọmọ mẹ́ta. So pẹ̀lú ọmọ mẹ́ta yẹn ó sì máa ń dó ẹ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ yẹn sì máa wá ń dó ẹ pẹ̀lú ẹ̀. àjọ lẹ̀pọ̀ one family ni wa kò marry ọkọ mi àwọn méjèèjì ni mò ń fẹ́. ìjọ wo ṣé ilé kan náà lẹ́jọ́ ń gbé ni àbí tẹ́ bá ti fẹ́ dóra yín tẹ́ bá fẹ́ ṣe ló máa ń wá. bàbá ti fẹ́. hello. òun ló máa ń pè hello ma. tẹ́ bá ti fẹ́ dóra yín kò ń ṣe gbogbo ìgbà tọ́kọ ẹ bá fẹ́ dú ẹ ni bọ̀bọ́ yẹn máa wà ń bẹ̀ o. ṣẹ́rí ó jẹ́ èrò tó yẹ pé nǹkan tó láìkì mú tó bá ṣe ní tóun nìkan bá ṣe ó máa ní òun tiẹ̀ mọ̀ bí òun ṣe ẹni tìbọ̀ táwọn. hello. so every time. no mi ìgbọ́ ẹ dáadáa onítòun nìkan bá dú ẹ tọkọ ẹ nìkan bá dú ẹ ó máa lóun ò mọ̀ pé òun ṣe anything. bẹ́ẹ̀ ni ó máa lóun ò tiẹ̀ ń jẹ́ rárá. so kí ló máa wá ṣe ó máa wá pe bọ̀bọ́ yẹn. ó máa pè ó máa ní kó wá sílé ẹ̀ẹ́dẹ̀ máa ṣe nǹkan wá. Without nothing. So how long ló tún wá marry ọkọ ẹ nísìn? Bí 15 years o. Ẹ dẹ̀ ti bí ọmọ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Mélòó ni ọkọ ẹ àti ọ̀rẹ́ ẹ máa wá ń do ẹ? Báwo lẹ ṣe máa ń ṣe? Explain báwo lẹ ṣe ń ṣe? At least bí ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Báwo ló ṣe máa ń ṣe? Ṣé ó máa wá ní anytime tó bá ti fẹ́ do ẹ? Okay, tó bá fẹ́ bímọ kò ní dú ẹ nígbà yẹn tó bá máa lò. tí má ti lóyún tí má fẹ́ bímọ ó máa stop. kó tó lóyún kan tí okay time tó dú ẹ báwo ló ṣe mọ̀ pé kò ń ṣòun ni ó lóyún. kò ń ṣòun ni kí ni mà. time tó bá fẹ́ lóyún ṣe bẹ́jọ́ àwọn méjèèjì jọ máa ń dú ẹ ni báwo ló ṣe máa mọ̀ pé òun kọ́ ló ṣe máa mẹ́ni tó lóyún. òun máa ń lo rọ́bà ṣó ti yé yín. Okay. Ọkọ ò ní lo rọ́bà, òun máa lo rọ́bà. Hello. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ọkọ ò ní lo rọ́bà, òun máa lo rọ́bà. Bẹ́ẹ̀ni. So, ṣé òun yẹn ti marry? Ṣó kéré sọ́kọ ẹ̀? Ṣé nìyẹn. Kí lẹ rí mà? Ṣé òun ti marry? Ṣé bọ̀bọ́ yẹn ti marry? Ṣé ń gbọ́? Mo ń gbọ́ ṣé bọ̀bọ́. Ó marry. Okay. Ìyàwó ò dẹ̀ mọ̀. Ó ti marry. Ìyàwó ò dẹ̀ mọ̀. Ìyàwó ò mọ̀, in fact bó ṣe keep ni I don't know. No, ó like ẹ̀ ṣé ń gbọ́ bọ̀ ìyàwó tó fẹ́ ìyàwó yẹn. Okay. So Dọ́là. Mo fẹ́ lè ní most sex gan àárín wa níbi àlà tẹ́ ṣe jù. So báwo ló ṣe jẹ́ sọ́kọ ẹ̀? Wọ́n jẹ́ side friends láti school side friend ni wọ́n dẹ̀ mọ̀ wọ́n dáadáa láti school. Now mi ò mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn náà jọ ń ṣe. Now describe nǹkan tí wọ́n jọ máa ń ṣe pẹ̀lú ẹ̀ àwọn méjèèjì. Kí lẹ ṣe jọ? Òun lè máa mọ ọyàn mi. Ọkọ mi máa dó mi lọ́wọ́. Ìgbà míì pẹ̀lú òun lè máa sọ̀kò òun ọkọ mi máa dó mi lọ́wọ́.
Okay, arígbà tó ń dó ẹ. Arígbà tó ń dó ẹ lójú ọkọ ẹ pẹ̀lú condom tọkọ ẹ dẹ̀ mú ọyàn ẹ. Bẹ́ẹ̀ ni. Ọkọ ẹ ò dẹ̀ fi wùwà sí ẹ rí. In fact, àti Yínká tí ẹ lè mọ̀ ọlọ́ọ̀ni experience mi lè ní ṣí ẹ̀ yìí o. Ìgbà tí ẹ gbé program yìí lẹ̀ ìṣe ló dàbẹ́ ni pé torí tèmi lẹ ṣe gbé program yìí sílẹ̀. But experience yìí kò ṣe máa ṣí ẹ̀ online. So ọkọ ẹ ò dẹ̀ kí máa treat ẹ pé bóyá ó ń dó ẹ nǹkan kan. Kò máa treat me anyhow o, kò sí bí ẹlẹ́dẹ̀ wà ń bẹ ẹlẹ́dẹ̀ wà ń bí kò máa treat me anyhow. So ọdún wo wá ní. Àwọn family member wọ́n máa ń fi marriage wa ń tọrọ mọ́ àníhìn ọmọ kan tó di marriage yìí mú. So látìgbà tẹ́ ti marry di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn méjì ló máa ń dó ẹ lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ ni àwọn méjì ló dẹ̀ ti mọ́ mi lára. So nísìnyí ò lè dó ọkùnrin kan ò lè dó ọkùnrin kan mọ́. Mi ò tiẹ̀ lè ṣe mi tẹ̀lé mọ̀ bí a mọ̀ ṣe anything. So mi ò lè ṣe. ìṣẹ́jú mélòó náà máa fi ń wà lórí ẹ̀ àwọn méjèèjì. 45 minutes. Bó bá ṣe bára wọn bá ṣe gbé sí ni. But àti ẹ̀ ti lo in fact àti lo 2 hours níjọ́ kan rí 2 hours ọkọ mi gan máa yọ tuntun báyìí jọ yóò credit account mi ni. Okay. Kò ṣe ọ̀rọ̀ ẹnu. Tó bá wá dó yín tó bá wá dó ẹ bẹ́ẹ̀ yẹn àkọ́bí ẹ ọmọ ọdún mélòó ni. My first born was 14 years. Your first born is 14 years now. Kò wá ní mọ̀ tí ọkùnrin méjì bá bá màmá òun wọlé. Irọ́ wa ń ṣe irú ẹ̀ lójú àwọn ọmọ àti pé àwọn ọmọ yẹn bodies náà wà. Okay. So ní tilẹ̀ ń tọ́lọ́hun. Bodies àwọn ọmọ. So ní tilẹ̀ ní tọ́lọ́hun up till now ọkùnrin méjì ló ń dó ẹ lo kò ṣe pé ó ní ọkọ bẹ ọkùnrin méjì sọ́pọ̀ lọ́hun ọkùnrin méjì lẹ́jọ́ ń dóra yín. Ọlọ́run tó dá mi mo fi ṣe ẹlẹ́rìí fún yín àti Yínká. Ṣé nǹkan tó dẹ̀ mú ọkọ ẹ happy tó mú ilé ẹ dúró nìyẹn? Nǹkan tó múnú ẹ̀dùn nìyẹn. Ó sì àti má sọ pé mo fẹ́ kó ra ilé kan fún mi kò tiẹ̀ ní kò ní ìyẹ̀ owó máa rà fún mi torí mò ń ṣe nǹkan tó fẹ́ ó dẹ̀ ṣe nǹkan tí mo fẹ́ kò dẹ̀ náà lè níta. Torí ó ti sọ fún ṣíẹ̀ ó sọ fún wọn ní tóun bá gbé girlfriend tóun bá mọ̀ ọ̀rẹ́ òun dání ó náà máa rò pé ọ̀bẹ tí wọ́n ṣe nǹkan náà máa ń sá ó ní nǹkan tóun dẹ̀ fi yẹ̀ jẹ́ ara òun nìyẹn. So gbà tóun dẹ̀ ti fẹ́ni tí ó understand tó wáyé tóun òkúkú fi ṣètò orí ẹ̀. That is it, and I'm okay with it. Mo dẹ̀ maintain nǹkan mi. So man tí ó wá jẹ́ kejì ọ̀rẹ́ ọkọ ẹ tó ń dó ẹ yẹn kò kí ń fi behave sí ẹ ṣó máa ń wálé tọkọ ẹ ò bá sílé àbí gbà tẹ́ bá fẹ́ dóra yín nìkan ló kàn máa ń wá. Tí ò bá sílé ń gan kò kí ń wálé àti tọkọ mi bá wà nílé tó wá mọ̀ pé àwọn pàdé mi a máa bọ̀ a gbọ́dọ̀ ní sex a gbọ́dọ̀ ní form lálẹ́ wọ́n jọ máa wálé ní tí má dẹ̀ ti jọ rí wọn bẹ́ẹ̀ yẹn mo ti mọ̀ pé something must happen. So dọ̀la wọ́n sì ń jọ ń dó ẹ pọ̀. Ó ní àti dé o they are welcome. So ẹ̀rù òdẹ níbà ẹ pé bóyá wọ́n fẹ́ lò ẹni or something láti 15 years bó ṣe wà nìyẹn. ẹ̀rù ọba ẹni àti Yínká kò sí ọkùnrin tí ò lò mí for good 15 years I'm okay. So kò sí kankan tó ṣe mí very okay I'm happily married mo wà happy pẹ̀lú ẹ̀. ṣé gbà tẹ́ ti yan gangan. ṣé gbà tẹ́ ti wà láìwo nǹkan tí máa fún ẹ ẹ̀rù á bà ẹ́ ṣé ìgbà tí ẹ ti wà lọ́nà ló ti ń ṣe bẹ́ẹ̀ ni àbí gbà tẹ́ ṣe marry gbà tẹ́ marry ló fi rú ẹ̀ lò àbí ó ti. ìgbà tá wà lọ́nà ṣé ń gbọ́ mi lọ. kò fún nǹkan yẹn fún mi bẹ́ẹ̀ yẹn kò sọ fún mi pé bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn. For the first day tó invite mi wá sílé ẹ̀ tí mo rí nǹkan yẹn ó wá kúnlẹ̀ fún mi ó ní kí n jọ òun láìkì mi ó dẹ̀ máa fẹ́ mi ní nǹkan tó ń bóun ṣe lè ṣe ni tó máa enjoy pé wíyàn tó lọ́run dáhùn nìyẹn mo ní wọn àtọ̀rẹ́ ẹ̀ mo dẹ̀ accept torí mo nífẹ̀ẹ́ gan. So mo dẹ̀ accept. So ó dẹ̀ wá fẹ́ ṣó fẹ́ ní ṣùlọ́kà. Bẹ́ẹ̀ ni mà mo ní wedding certificate mi lọ́wọ́ ó fẹ́ mi ní ṣùlọ́kà ni ọ̀rẹ́ ẹ̀ ló bẹ́ẹ̀ sí wa. Ọ̀rẹ́ ẹ̀ tó ń dú ẹ yẹn. Bẹ́ẹ̀ ni òun ló ṣe bẹ́ẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ yẹn ìyàwó ò dẹ̀ mọ̀ pé ṣó wá rò bóyá ọ̀rẹ́ ẹ̀ yẹn
ìyàwó ilé ẹ̀ máa gbádùn ẹ̀ bí òun ò lè sọ fún ìyàwó ilé ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ṣó fi pé ìyàwó ilé ọ̀rẹ́ yẹn máa gbádùn ẹ̀. ìyàwó ilé ò gbádùn ẹ̀ sí Yínká torí pé ó ní kí lòun lè ṣe lọ wọ́n ti fẹ́ lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ìyàwó yẹn pariwo pé òun ò lè gbà ó jẹ́ pé wọ́n ṣẹ́tù iṣu àmì kébì láàrin wọn ni ṣẹ́ ń gbọ́ mà. bẹ́ẹ̀ni. òun wá ní ẹni ìkẹ̀hún dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ mi wá ní ṣèbí ìyàwó ẹ̀ wà ń bíbà ìyàwó wà ń bíbà kó o ní ìṣó. ṣe understand. ó ní mi ò gbọ́ ẹ dáadáa ó ní ìyàwó yẹn òun nífẹ̀ẹ́ pé ìyàwó yẹn mò ń gbọ́. ìyàwó yẹn ò nífẹ̀ẹ́ sí tíṣọ̀m kò láìkí ẹ̀. tó o bá tọ́kọ́ dé ọkọ mi lè wá advice ẹ̀ pé àṣẹbí ìyàwó òun wà bíbà tó o kí ló tún disturb tó ní ẹ̀ fún in fact ó ń sọ wọn pé láàrin oṣù kan òun lè má ní sex nílé. ìyẹn ìkejì ọkọ ẹtẹjọ tó ń dún ẹ yẹn. bẹ́ẹ̀ ni pé torí nǹkan tóun fẹ́ kò lè fún òun. so ọ̀dọ̀ ẹ ló ti. ó ní òun ò lè ní sex láì ṣe pé bí àwọn pé méjì káwọn jọ máa ṣe nígbà kan náà ó lára àwọn ò move dáadáa. ìyàwó ẹ ò dẹ̀ gbà so ìjẹ́ ọ̀rẹ́ ọkọ ẹ yẹn máa ń ra gift fún ẹ. ó ti ra mọ́tò fún mi rí gan. ṣé olówó làwọn méjèèjì. ó máa ń ra nǹkan fún wọn. bẹ́ẹ̀ ni wọ́n wà òkè àwọn méjèèjì wà òkè àwọn fámìlì tèmi náà dẹ̀ ni àwọn náà wà òkè. so nísìnyí tó bá rí ọ̀rẹ́ ọkọ ẹ yẹn níta tẹ́ bá jọ ríra yín kò sẹ́ni tó mọ̀ nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀kọ́ máa ń relate bí ọ̀rẹ́ ọkọ. wọ́n tún lò maturity la fi ń kíra wa níta inú ilé wa la fi ń jẹ kó tó onídòdó mà. padà wà á pì pẹ̀lú ẹnu wá dẹ̀ ń dùn kò sí kankan there is nothing on the kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí lábẹ́ ọ̀run kò táwọn àti ń gbádùn ayé wa nìyẹn. ilé ẹ̀dẹ̀ tòrò o ò dẹ̀ ní problem nínú ilé ọkọ ẹ̀dẹ̀ ń worship ẹ. mi ò ní kódà kò bá mi jà láti alẹ́ dalẹ́ pé máa ìjà kìíní kan no I'm giving him what he wants every time he needs it. so nísìnyí bó ṣe máa nísìnyí tí ọkọ yẹn ọlọ́run kó bẹ́ẹ̀ dẹ́mi ẹ̀ sí ohun kọ́kọ́ ò ní ṣe o lágbára ọlọ́run abẹ́ ẹ̀ kíìpẹ̀ bọ̀ tẹ́ni tí bá ṣe ọkọ yẹn ijó lè dó okó ẹyọ kan mọ́. àǹtí tọ́mà hard ní ilé ṣe mọ́. o lè dó ọkùnrin kan mọ́ tọ́mà pé. mo ti blend títí sọ. wow. mo ti blend sí torí mo try ẹ̀ nígbà kan tó kọ mi travel out mo fẹ́ ní boyfriend kan ọ̀fà àti ìlàbí kan máa fi ìka tínrín máa wo ìwò tó bá ti fẹ̀. so kí làwọn bẹ́ẹ̀ ni fíìl bí àwọn kan wọnú ẹ̀. kí làwọn nǹkan tẹ máa wá ń ṣe kí làwọn nǹkan tẹ máa ń ṣe gan tí wọ́n fi gbádùn ẹ̀. a máa ń sọ̀kù ni mo dẹ̀ máa ń sọ̀kù wọn ìgbà míì tí ọkọ mi tó bá ẹ́ńtà mi òun lè máa fi ahọ́n bọ̀ mí lábẹ́ àbí kó máa ẹ́ńtà mi kó máa ti okú ẹ̀ bọ̀ kó máa ṣe oríṣiríṣi ló la máa ń ṣe. ṣé nínú ilé yín àbí ní hòtẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ ni no a ní bedroom a ní 4 bedroom là ń lò so a ní nǹkan kan tó máa ń ní ìgbà ń wà lájọ bí wọ́n ṣẹ̀ṣẹ̀. so nísìnyí every time that means pé máa yẹ òní máa wọ́n nílé yín mélòó lẹ́ ń ríra láàrin ọ̀sẹ̀ kan ló wá ń dóye pẹ̀lú ọkọ ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan. àwọn ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ ẹ̀mẹ́ta òun àtọkọ mi dẹ̀ níbi iṣẹ́ kan náà nàìjíríà. ok so wọ́n máa fúnra wọn ní signal pé ọ̀n lọlé kò dẹ̀ sẹ́ni tó máa rin wọn. bẹ́ẹ̀ ni tọ́ bá ti fúnra wọn signal yẹn òun ti máa pa wọn lè sọ fún ìyàwó ẹ̀ pé àwọn ní ṣe understand nǹkan yẹn. ó dẹ̀ ni òun enjoy nínú nǹkan kò fẹ́ ó tẹ̀ ní òun fẹ́ ní òun fẹ́ má rì mọ́gàn torí nǹkan yìí. ta ni ò fẹ́ má rì mọ́ ṣe bó ti níyàwó. bẹ́ẹ̀ ní òun fẹ́ má rì mọ́ bọ̀ tí kò ní bímọ ni. ṣé ìyàwó ẹ̀yẹn ti wá bímọ sìn. ìyàwó ẹ̀ ti bímọ méjì ọkùnrin kan obìnrin kan. but kò lè wà happy because kò lè gbádùn ẹ̀ ṣé kò dẹ̀ kò enjoy yẹ. then ṣé kò wá ní mama ní love fún ìwọ since fẹ́ pé every time ìwọ ló ń dó pẹ̀lú ọkọ ẹ̀ kò wá ní máa ní love fún ẹ. in fact àǹtí Yínká àtijọ́ ni pé èmi náà ń fẹ́ àwọn méjèèjì èmi wọn gan níyàwó wọn. ìyàwó ilé ẹ̀gbọ́n ń gbà mí tó bá dán ní òun kò òun kò òun lọlé òun mi kí wá síbí lọ́la máa sọ fọ́kọ mi bẹ́ẹ̀ pé káwọn wá lọ́la ìyá máa sọ pé ìyá ò jẹ́ kí ìyàwó mi sinmi tó bá di nìkan ìdá máa wá. àríjọ́ tó ti kọ́kọ́ tí wá bẹ nílé tí ọkọ ẹ̀ ò sí ń bẹ̀ tó ti fọwọ́ gba ẹ nídìí mú ẹ lọ́yún àbí tó
kò ní ṣe nǹkan kan fún ẹ tọ́kọ ẹ̀ wá síbẹ̀. Yóò dàbí pé ìgbà ẹlẹ́ni tó ní mọ̀ bí àwọn ti jọ agreement and I don't know. But tọ́kọ ẹ very close. But tọ́kọ ẹ bá wà nínú ilé. Wọ́n jọ máa ń gbé papọ̀ ni. Màá gbọ́ tọ́kọ ẹ bá wà nínú ilé tó jẹ́ pé ẹ fẹ́ dóra yín pẹ̀lú ẹ̀. Ìjọ ti lójú ọkọ ẹ tó ti fọwọ́ pa ẹ́ lọ́yàn gba ẹ nídìí rí. Bẹ́ẹ̀ni. Lójú ọkọ ẹ ó lè bẹ ṣeré. Wọ́n ti lójú ọkọ mi bẹ́ẹ̀ ni ọkọ mi náà dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n jọ ń ṣe ni. Bàmí ò lè dé kó ní ìyàwó mi àti dé lálẹ́ yìí wà wo agbádùn mi ọkọ mi náà ní àwọn ó máa gbádùn wà gan àmà ìdí akẹ́ bóun bá ṣe ń kí ìsìn lówó máa fọwọ́ tẹ̀lé ọ̀yàn. Títẹ̀ máa fi wọlé. Àti I'm happy with it. I'm happy with it. Wow. So I'm very happy. In fact, nínú àwọn marriages mi ti máa rí tó jẹ́ pé nǹkan oríṣiríṣi nǹkan máa ń ṣẹlẹ̀ láàrin wọn. Pẹ̀lú in fact pẹ̀lú ti tèmi yìí mo wà okay. Oh, they ever feel uncomfortable pé tó bá jẹ́ pé kíni? Ilẹ̀ rí mà. Tó bá jẹ́ nǹkan tó máa ṣe kíni? Tó bá jẹ́ nǹkan tó máa jẹ́ kí inú mi máa dùn for life ni mo máa ṣe lọ́jọ́ ọkú ni. Wow. Tí ọ̀rẹ́ àti ọkọ ẹ bá wá fall out ńkọ́ ìjẹ́ o máa lè settle kó jẹ́ ọkọ ẹ nìkan ló máa dó ẹ. Mi ò kò lè rí bẹ́ẹ̀ o àti Yínká kò lè rí ìmọ̀ ẹ̀ understand nǹkan tí mo ń sọ. Ó máa mí pé ó tún máa lọ wá ẹlòmíì nìyẹn. O ò ní lè dó ọkọ ẹ. Ó máa wá ọ̀rẹ́ mi fún ara ẹ̀ torí òun gbọ́ ó ti sọ èmi wá sọ fún jọ̀kan pé nǹkan tẹ blend mi sí yìí torí ẹ̀ bá sábà bí nǹkan ṣe ọ̀tá ẹ̀ nǹkan ó wá ní ọ̀rẹ́ pọ̀ ó máa ọ̀rẹ́ mi ó máa ẹlòmíì. Ó fi hàn wípé wọ́n ti jọ pọ̀ àwọn ti jọ pọ̀ lọ́kùnrin náà tó jọ ń ṣe irú ẹ̀ kó ṣe pé òun nìkan ní ìkíní wọ́n ní kankos. Wà á rí bẹ́ẹ̀ lọ láwọn ọkùnrin mìíràn pé nǹkan tó láìkì nìyẹn náà. So ó mì pé wọ́n nílé sọ ọmọ àti bú. So bó ṣe wà yín sìn o ò lè tí máa yẹn bá fall out o máa ní sùúrù kí ọkọ ẹ wá ẹlòmíì ni kó tó gbà kó du ẹ torí ò ní gbàgbé. Máa ní sùúrù ni o. Àti Yínká tó bá ń ṣe kò ní dàbí pé ó ń ṣe ẹni tó máa padà bẹ́ni pé èèyàn ò fi igi ìgbàlẹ̀ òfin rí omi lógò ni. O ò dẹ̀ ṣe rí ọkọ yìí ló introduce ẹ sí. Àwa láì mi ṣe rí. So mi ò ṣe rí. Bọ̀ ó lápò jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ tí mo dẹ̀ ti pinnu pé òun ni mo fẹ́ fẹ́. Látìgbà tó dẹ̀ ti fẹ́ látìgbà tó dẹ̀ ti múnú ẹ̀ dùn kò fún ẹ ní ìbànújẹ́ kankan rí. Kò bá ní mi jẹ́ látàwọn ọ̀dàlẹ̀ rí olówó orí mi àkànní àdè kò bá ní mi jẹ́ rí o. Wow. So Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣe ọ̀rẹ́ wọn o. Ó máa ń láti wọ́kùnrin míì ni otherwise o ò lè okay tí ọ̀rẹ́ yẹn ò bá sílé sìn tí ọ̀rẹ́ yẹn ò bá sílé o ò lè dádó ọkọ ẹ. Àmì àndóra wa ò tí ò bá ti sílé kò sí sex ńjọ́ yẹn nìyẹn. Tí ọ̀rẹ́ ẹ̀kejì yẹn ò bá ti sílé. Bẹ́ẹ̀ ni torí tó bá ti tó mọ̀ ń gbọ̀n tẹ̀lé try wá láì gan ò ní move bá rẹ̀ ò ní move rárá. Ààrẹ ò ní move. God bless you. Bó ṣe jẹ́ nìyẹn mà. All right, màá pè ẹ́ padà láti after the show. Mi rò pé mo lè àti ní enough torí mi ò lè play any voice note mọ́ lálẹ́ yìí. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Eléyìí ò ń ṣe olóṣò o. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tí bá ti gbé update síta kẹ́ mọ̀ wípé tí mi ti play voice note yo mi ti play voice note rárá mi dẹ̀ lè play voice note mọ́ lálẹ́ torí mi fẹ́ kí show yìí kó pẹ́ bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń pè wọlé ó ti over 1 hour nísìn bẹ́ẹ̀ náà làwọn èèyàn ń pè wọlé hello. Hello ma. Hello ìyá mi mo ń gbọ́ o. Yes ma mo fẹ́ dá sétò ma. Mo ń gbọ́ yín. Yes ma. Àwa méjì ni ọkọ mi fẹ́ ó dẹ̀ máa ń bá àwa méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà ni. Wow. Báwo náà ṣe máa ń ṣe? Kan náà ló máa ń bá wa kan náà. Báwo náà ṣe? Pé èmi gan mo ti wà adapt mọ́. Ó ti bá ń bẹ́ mi sùn. Hello ma. Mo ń gbọ́. Bóyá àtijọ́ fẹ́ ní fọ́ọ̀mù báyìí táà méjì bá ti wà ó lè máa bẹ́ mi sùn lọ́wọ́ kó máa mú kó gbẹ́ni fún ọyàn ẹnìkejì tó bá ti gbẹ́ni kó lọ́yàn ẹnìkejì
a tún fẹ́ mi lẹ̀ a lọ gorí ẹnì kejì a tún gbọ́yàn sí agbẹnusọ́yàn ti tèmi náà bá ṣe ṣáàṣì máa jọ ń ṣe nìyẹn tó yẹ pé tó bá tó wá fẹ́ bá mi sùn tí ìyálé mi ò bá sí ń bẹ̀ mi ò ní gbà kó bá mi sùn. Kí ló dé obìnrin méjì pẹ̀lú ọkùnrin kan ti mọ́ ẹ lára? Ó ti mọ́ mi lára. Tí ìyálé ẹ bá wá lọ ńkọ́ tó wá kù wọ́n nìkan. Ìgbádùn. Ìrẹ́pọ̀ yẹn dùn gun mọ̀ àjọ ní relationship tó tight gan àwọn èèyàn gan òkè ń believe pé tìyálé tìyàwó ni wá mà. Tó lọ́jọ́ ń doyín pọ̀. Níta tá bá ń jáde síta bí relationship wa ṣe tight sí ẹ̀gbọ́n àtàbúrò lọ máa ń pè wá. Wọn kọta bá sọ pé ìyálé tìyàwó ni wọn ò ní gbàgbọ́. So kò ń ṣe pé òun náà lè lọ àtijọ́ mọnú àti jà síwájú bọ̀ tí rẹ́pọ̀ yẹn ti wá dé sí ẹ pé ó ti táìtì gan. Tọkọ mi bá ti wá fẹ́ ní fọ́ọ̀nù pẹ̀lú èmi tí ìyálé mi bóyá ó lọ ṣọ́ọ̀bù ni ò tí ò bá ti dè máa ní kó ní sùúrù kò jẹ́ kó dé nítorí pé kí ni ó ìgbádùn tó wà ń bẹ̀ in fact kò ṣeé sọ mà. Ok tí ìyálé ẹ bá wá lọ pé bóyá ó lọ kò sí around tí ìyálé ẹ bá lọ pé kò sí around tọkọ ẹ dẹ̀ fẹ́ dádó ẹ ńkọ́. Mi ì lè gbádùn ẹ̀ ó máa ń dó mi ò bọ̀ mi kì í gbádùn rárá tóun gbọ́dọ̀ máa mọ̀ lára mi pé mi ò gbádùn. Kí làwọn nǹkan tó ń ṣe? O ò lè máa gbọ́ Facebook ó tún máa sọ̀rọ̀. Kí làwọn nǹkan tó máa ń bá ṣe máa ń ṣeré tó fi jẹ́ pé o máa ń gbádùn ẹ̀ tó bá ṣẹ̀yìn méjèèjì pọ̀? Kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni mà. Kó máa nífọ̀n pẹ̀lẹ́ mi lọ́wọ́ kó máa fọwọ́ pa ìyálé mi lára kódà bó bá ń bá mi lọ́wọ́ mo tún máa fọwọ́ pa ìyálé mi lára ìyálé mi máa fọwọ́ pa mí lára. Tó bá ń dó ẹ lọ́wọ́ ìjà ríbi tí ẹ̀yin méjèèjì ti ń jẹ òbu ara yín tó dẹ̀ ń dó kan tí kan ń jẹ òbu àbí tó ń láì díẹ̀. Ìyẹn ò ṣẹlẹ̀ rí mà. So kí làwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀? Ohun tó máa ń ṣẹlẹ̀ ní bóyá ó ti ń dé mi ó ti ń dó mi lọ́wọ́ ń sìn ìyálé mi máa fọwọ́ pa mí lára bó ṣe ń dó mi wá fẹnu kan a máa fẹnu kan fa ọyàn ìyálé mi a máa fi ọwọ́ kejì a máa fi pa mí lọ́yàn kan so kí fáwọn tó ta máa ń rí bẹ́ẹ̀ in fact kò ṣeé sọ. So nísìnyí o ò lè gbà kí. ó ti wá mọ́ mi lára pé tó bá fẹ́ dó mi tí ìyálé mi ò bá sí around mi kì í gbádùn ẹ̀ tó bá fẹ́ dó ìyálé mi gan pàápàá ìyálé mi máa ní kí n máa bọ̀ kí n wà ní sitting room káwọn méjì jọ wà nínú léńgbé gẹ́gẹ́ bí ìyàwó máa ń nẹnu pè mí sitting room pé kí n wọlé wà ní. Pé láti dé ẹ̀yin méjèèjì pọ̀. Bẹ́ẹ̀ ni mà. Ìjọ wá fi pé irú nǹkan bá yẹn tí ọkùnrin yẹn ń ṣe ìjọ rò pé irú ọkùnrin yẹn ó tún lè bọ́ síta pé kó lọ dó ẹlòmíì. Kò lè lọ síta mà ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìgbà míì gan àwa la máa ń ní kó bá wa méjèèjì sùn pọ̀ lẹ́ẹ̀kan náà. Torí ìgbádùn táwa ń rí ń bẹ̀. Ó ṣe mi ní kẹ́ má ṣe pé ẹni tó bá fẹ́ ṣe pé but either you like it or not ọmọ yẹn tó sọ̀rọ̀ yẹn ọmọ tó sọ̀rọ̀ tán yẹn máa fún bóyá òun ni mo máa nǹkan tí mo máa ṣe fún láyé ẹ̀ ilé ẹ̀ ò lè dàrú kò sí nǹkan tó fẹ́ dalé ẹ̀rú hello kò sí nǹkan tó fẹ́ dalé ọmọ yẹn rú fúnra rẹ̀ ó ti wá base fúnlé ẹ̀. I'm not encouraging it though. I'm not saying you should do it if you don't want to do it. And if you want to do it, I'm not going to discourage you. But mo kàn sọ fún pé wọ́n ní ọlọ́gbọ́n ènìyàn ó kọ́ ilé tiẹ̀ sórí àpáta. Ẹ̀gbọ́n nǹkan tó sọ ni. Ó ní tó bá jẹ́ nǹkan tó máa fóun láyọ̀ dọjọ́ alẹ́ ni. Ó ní tó bá jẹ́ nǹkan tó máa fóun láyọ̀ dọjọ́ alẹ́ ni ó lóun ready láti máa ṣe lọ. Mo kàn sọ fún yín nǹkan tí mo fẹ́. Ẹ̀kálẹ́ àti nǹkan. Ẹ̀kálẹ́ irú ọkọ ẹ̀yẹn ò lè wò ta láyéláyé. Hello. Ẹ̀kálẹ́ àti nǹkan. Ẹ̀kálẹ́ o mò ń gbádùn yín. Ó ti ṣẹlẹ̀ sí mèrè mi ti ní expensive pẹ̀rẹ̀ ní school. Hello. Hello ma ẹ̀kálẹ́ ma. À ń gbọ́ yín. Yes ma. Èmi náà mo experience not quite long ago bí a bí 2 months ago. Okay. Mo experience ẹ̀ pẹ̀lú obì òyìnbó. Gbogbo club tí máa yẹn sọ tẹ show lẹ́ẹ̀kan yẹn. Mo máa ń lọ club yẹn bọ̀ ara ti mi ò kí máa ń dìde
kí máa róbìnrin kan nude kí ẹ máa bá wọn sùn ìṣojú yàn tọwọ òyìnbó ṣe mọ̀ pé òyìnbó ní ìmọ̀ bíi ẹnẹ́sìrẹ́ òyìnbó máa ń mú obìnrin wá wọ́n máa ń mú ìyàwó ilé wọn wá tán lè satisfy wọ́n máa ń mú wá sí àwọn club ni. Oh, okay. Hello ma. Mo ń gbọ́. Wọ́n máa mú wá sí club ni. So ọ̀rẹ́ mi yẹn ó ti bá mi wáṣẹ́ kejì rí. So wá mú òyìnbó yẹn wá màmá yẹn bíi almost 62-63 years. Ó mú wá sílé yìí ó kàn ní ṣe mo wà ní mo ní mo wà ní. Ó kàn mú ní òun mú yàn kan bọ̀ òun àtọkọ ẹ̀ lọ́jọ́ wá ọkọ ẹ̀ bẹ́ẹ̀ jókòó sí ti rùn mo fún wọn ní tíì wọ́n sá ṣe but mo ṣe but kò ara mi ò because mi yẹ sí ẹ̀gbọ́n èmi náà wish láti ṣe bíi two sum ọkùnrin lẹ́yìn tó ń bá yín sọ̀rọ̀ mo ọkùnrin ọkàn mi wà láti ṣe bíi 2 sum bíi 3 sum but mi ò ara mi ò máa ń jí tí n bá lọ sí irú club yẹn ọmọ adẹ máa ask me out àwọn òyìnbó mi wá rí mi pé African man pé àwọn wish pé ká ní appointment later but màmá wò pé nítorí ọ̀nà kan lé bí that máa ń bísí pẹ̀lú iṣẹ́ mi ò ní time pẹ̀lú bíi mo máa ń bísí pẹ̀lú iṣẹ́ so mo máa ń wò pé ìgbà míì màá feel as a man pé kí n lọ sí irú club yẹn kí n lọ jayé pẹ̀lú wọn but tí n bá débẹ̀ ara mi ò ní dìde. mi ò tí ì play any voice note mo dẹ̀ ṣì máa play voice note mo lè má lè play ẹ̀ mọ́ lálẹ́ yìí mo lè mi lè play voice note mo ní voice note tó kọ̀ tí etí yín máa fẹ́ di but mi ní play ẹ̀ mọ́ lálẹ́ yìí. Mo sọ fún yín pé hello mo sọ fún yín pé kí ni máa ní part 2 part 3 hello mo ń gbọ́. Hello Sanja. Experience mi lè léyìí. Mo wà ní oko ògbógbè ní ó sọ̀rọ̀. Okay. Mo wà ní state kan torí bí mo ṣe wọ̀lú yìí mo lo bí kí wọ́n lo pé ọkùnrin àtọkùnrin. So àwọn tó approach ìyàwó wọn ó wá sọ fún mi pé ọkọ wa pè mí pé ìjọ wọn á dó ìyàwó pé wá dó ìyàwó ẹ̀ kẹ̀. So abájọ lọ. Mi ò understand ẹlẹ́ ti ṣe ọkùnrin àtọkùnrin. So mi ò ṣe ọkùnrin àtọkùnrin. Okay. Ọmọ ṣe wọ̀lú yìí tó lè gbàwé nìyẹn. Oh, okay. So ibi tí mo wá lọ yìí ni ọ̀wà a máa ń bá wọn ṣeré wá ní wá dó ìyàwó tó ọ̀rẹ́ òun kan wà pé òun náà pé kí n bá òun dó ìyàwó ẹ̀ náà mo kọ́ rè wà lọ́ta mo ní mi ò lè ṣe wá lókè pé òun máa fún mi lówó ọjọ́ ẹ̀ ṣàpèjì fún mi $300 ó ní kí n gba hòtẹ́ẹ̀lì wọ́n á gba hòtẹ́ẹ̀lì yẹn tó wá pè ìyàwó àtọ̀tọ̀ wa but the other ìyàwó ọkọ the other one ò lè wà tó wọ́n wá tó tẹ́ tí mo gbà ó tóbi tó ṣàjókòó mo dó àwọn méjì pa obìnrin méjì so wọ́n á ti dó wọn for so many months ọkọ máa wá sí ọkọ kejì náà máa wá àdó àwọn méjì so wọ́n á move lọ sí another town so wọ́n láti bẹ̀rẹ̀ ìyàwó ló ń pè mí tó máa ra ticket fún mi máa ń lọ ọ̀rọ̀ dẹ́pọ̀ àwọn ọmọ Nàìjíríà tó yẹ wà ní mo wà tó bá ní fẹ́ bá wọn sùn wọn nígbà àwọn àgbèrè lọ́wọ́ ẹ̀ bọ́dá ṣe ń sọ̀rọ̀ yìí mo tún máa lọ sí city yẹn ní in the next 2 weeks wọ́n máa flight mi. ẹ máa lọ dó ìyàwó yẹn ẹ máa lọ dó ìyàwó yẹn. àwọn méjèèjì máa ń dé papọ̀. now mo fẹ́ bèrè kọ́kọ́ lọ́wọ́ yín nísìnyí ẹ̀yin àsọkùnrin tẹ́tí wà used to rú nǹkan báyìí kẹ wá lọ pé ẹ lọ sí church kan lọ mú yàwó tán ní kẹ má dòra yín ẹ dẹ̀ tí ń ṣerú nǹkan báyìí láti ọkọ ẹ fẹ́ yàwó ìjẹ́ feel pé irú nǹkan báyìí ò lè affect marriage yín because now you are used to pé kẹ dóbìnrin méjì pọ̀ ẹ ti ń ṣe tẹ ẹ dẹ̀ lè sọ fún ìyàwó yín. màmá ṣe lẹ́yìn mi. ẹ màmá ṣe lẹ́yìn. tí bá ti sọ fún tó bá lóun ò gbà. màmá ṣe lẹ́yìn. ok tẹ bá wá ṣe lẹ́yìn ṣé kò ní affect inú ilé. a máa yí mọ́ra àwọn ènìyàn but bá bá sọ. ẹ wà I want you to be blunt and be factual ṣé kò ní affect inú ilé. Now you are used to obìnrin méjì. afẹ́ affect ṣe mọ̀ pé bọ́ọ̀dì yẹn tí o bá ti use mọ́ nǹkan kan tó bá yá tó bá délé tó bá rí èèyàn ẹbí o ṣe ń ṣe èèyàn méjì tó affect wàhálà ìfẹ́ àgbọ̀ngàn tí mo rò níbi bá lè bó bẹ̀rẹ̀. ẹ kó ṣì dànù ewé la mọ́dún kó ṣì kúrò lórí platform mi is against the will of God kúrò bí kí ló ṣe bí kó ranù kúrò ẹ kó ṣì dànù ẹ kó ṣì kúrò bí ẹ̀gbọ́n kan tóbìnrin yẹn sọ ni I'm not condemning anybody ọ̀nà tó ti lè gbẹ́ kí ní ẹ work ni ẹ kó ranù kúrò lórí platform mi ẹ kó ṣì dànù mo ń gbádùn yín
eléyìí tó ti ń dóbìnrin méjì pọ̀ nísìnyí tó ti ń travel lọ dóbìnrin méjì pọ̀ báwo ló ṣe fẹ́ marry tí wàhálà ò ní ṣẹlẹ̀ nínú ilé yẹn a lot of things ló ń ṣẹlẹ̀ nínú ilé ẹ kàn déédéé rí i pé obìnrin ò ní ṣe kò ní ṣe nǹkan kan ó kó ọkùnrin akọ̀kú kò dìde fún ìyàwó ẹ̀ báwo ló fẹ́ ṣe kò ní dìde ẹ tó ti wà used to òbò méjì lẹ́ǹkan náà. ẹ wo ìgbádùn wà bẹ́ẹ̀ tí wọ́n bá máa ṣe báwo bí ó ṣe pọ̀ yìí tí wọ́n kú máa kó méjì papọ̀ kẹlẹ̀ máa bá wọn sọ pé òkè tó bá lè fẹ́ pé tó bá máa fẹ́ ìlú ìjù báyìí máa bẹ̀rẹ̀ rí o táwọn máa mi ò ní fẹ́ lòmí o ẹ̀yìn méjì mo fẹ́ fẹ́ tọ́ obìnrin tó bá gbà bàbá àwọn obìnrin pọ̀ yìí fẹ́ pé kò sọ́kọ́ ń ta kò sí gbogbo ẹ̀ tó bá gbà ká kú máa jọ ṣe méjì papọ̀ tó dúkọ́ ìpínlẹ̀ wọn máa dùn. àwọn kù lójú yín ẹ ṣe jàre ẹ lè gbọ́ nǹkan tẹ́ ń gbọ́ pásítọ̀ ní sọ fún yín ní church and it's happening thank God for this platform tí ò bá jẹ́ platform irú girl tó sọ̀rọ̀ tán yìí irú máa yìí ẹ lè gbọ́ anywhere they won't go anywhere to say it tí ò bá jẹ́rú platform yìí tó rí wípé platform eléyìí o is out of religious fallacy ẹ lè rí níbò kankan wọn ò ní sọ irú ọmọ yẹn ò ní wá sọ tó bò tó sọ̀rọ̀ ó ti mọ̀ pé platform tó ń lè ti ṣe àìníkẹ́ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tí ò bá jẹ́rú platform yìí ẹ lè mọ̀ pé irú nǹkan bá yẹn ń ṣẹlẹ̀ láyé adẹ̀mú nǹkan tá à ń mú wá lórí platform yìí ni pé for you to know that things are happening kẹ́dẹ̀ mọ̀ wípé a lot of things ló máa ń contribute sí bí marriage ṣe máa ń break a lot of things ló máa ń contribute sí tẹ́ pé bí ọkùnrin òbò obìnrin nínú ilé ṣe máa ń sú ọkùnrin obìnrin míà ní òun ṣe dáadáa òun á pé kò ní dáhùn òun fún lóúnjẹ òun ò rúdù sí kò ní stress ìgbé ìwọ ọmọ ibi tó mọ nǹkan tó ń gbádùn kò sí ọkùnrin tó bá ń dóbò méjì pọ̀ kí òbò tiẹ̀ ìyàwó ilé máa wúdó kò lè wúdó because kí ní experience yẹn máa ọgbọ́n nǹkan tóbìnrin yẹn tí lady yẹn sọ lady yẹn ní tí ọkọ bá jẹ́ ọkọ òun nìkan ni ó lóun ò lè dádó mọ́ irú ẹni yìí sì ó lóun tún travel ní next week òun lọ dóòbò méjì pọ̀ ẹni tó pè mí mo mọ̀ pé kò tí ì níyàwó mo ṣe béèrè lọ́wọ́ ẹ̀ pé tó bá níyàwó ọ̀nà ọ̀dà tí wàhálà òfin ní ṣẹlẹ̀ nínú ilé yẹn a lot of things tó máa ń wà lábẹ́ nǹkan tó ń da ìgbéyàwó rújú pé ẹ bá ti wà nínú church wọn ní ọkùnrin àtobìnrin ẹ má dóra yín before ẹ má dóra yín before kẹ́ tó marry marriage a lot of things tó wà ń bẹ̀ jù ní gbogbo rubbish yẹn lọ ìyẹn rubbish ni ẹ dóra yín ẹni tó ní kó má dóra ẹ before wedding ẹni tó ti ń dóòbò méjì pọ̀ obìnrin tó ti ọkùnrin méjì ti ń dó pọ̀ now tell me kíru lady tó sọ̀rọ̀ tó yẹ kó jẹ́ pé wà nínú church kan kẹ́ni pé bóyá Ọlọ́run má pa ọkọ ẹ̀ o Ọlọ́run má tú ilé wọn ká o kẹ́ wá ní ó lọ bá ọkùnrin kan báwo ló ṣe fẹ́ work ẹ face reality of life ó ní mo sọ fún pé I'm a realist and tó bá ti lè think outside the box don't come on my platform if you want to take tó bá fẹ́ sọ̀rọ̀ Bible don't come on this platform tó bá lè sọ reality don't come on this platform mi ò fẹ́ gbọ́ pé it's end time carry go to ẹ lọ sí deeper life ẹ lọ sí church ẹ lọ máa wàásù yìn rere ti Jòhánù ẹ má gbé wá sórí platform mi ẹ má gbé yìn rere ti Jòhánù wá síbí reality show leléyìí tó ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run àwọn nǹkan tí society àwọn nǹkan tí ẹ̀yin èèyàn burúkú ìtẹ́ ẹ̀jẹ̀ káwọn èèyàn lè sọ síta òun ni wọ́n ń sọ síta lórí platform ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá gbọ́ èyí tẹ́ ẹ tí marry èyí tẹ́ ti marry ẹ open orí yín ó ní àwọn àpárá tó yẹ kẹ́ máa bá ọkùnrin ṣe nígbà tẹ́ ẹ ṣì ń date lọ́wọ́ to know the kind of man tó nítòun jẹ́ because ọkùnrin tó yẹ pé ó ti wà used to a certain way of life ó kàn lè fẹ́ kó gbé ẹ sílé as ìyá àwọn ọmọ mi ibẹ̀ ló máa dàgbà sí ó máa fi omi jẹ́ ojú ó máa fi wet pillow for a very long time ó dẹ̀ ní ẹ̀ṣẹ̀ imagine ó lẹ́ṣẹ̀ ọkùnrin ó mọ nǹkan tó ṣe fún òun náà máa wù ẹ́ pé ọmọbìnrin yóò lẹ́ṣẹ̀ òun bẹ̀yìn kọ́kọ́ yìí tẹ̀ up life kan wà tó ń live tí ò lè sọ fún ẹ torí pé ó ti mọ the kind of person you are ó ti mọ irú ọkùnrin tó obìnrin tó jẹ́ kò ní lè sọ irú life yẹn fún ẹ pé life tó ń live leléyìí o ṣé o lè bá àwọn accept ẹ kò ní lè sọ fún ẹ o ò fún ní opportunity láti bá ẹ sọ̀rọ̀ o ò fún ní opportunity láti open up fún ẹ ọkùnrin mi á dẹ̀ máa sọ bí eré á máa sọ fún ẹ bí eré pé this is what I like
but ìwọ tó fẹ́ fi religion kiri kan mo sọ fún yín pé tẹ́ bá fẹ́ ọkọ àwọn nǹkan kó wà tẹ́ máa drop àwọn nǹkan kó wà tẹ́ máa accept provided it's not for you. Is it that bóyá o lọ fẹ́ ọkọ o fẹ́ ọkọ pẹ̀lú your body your soul and everything àbí you have a choice láti má fẹ́ láti walk away. Irú ọkùnrin tó ti ń dóbò méjì pọ̀ báwo ló ṣe fẹ́ gbádùn ìyàwó ṣebí ẹgbẹ́ ẹni tó jẹ́ ìkejì ọkọ yẹn ó ní ilé ẹ̀ ń gbóná ó ní ó dẹ̀ ti introduce ẹ̀ sí ìyàwó ẹ̀ sọ pé no ìyàwó ti wà bí as baby factory no problem ibi tọ́kọ dẹ̀ ti ń gbádùn ara ẹ̀ ọ̀dọ̀ ọkùnrin míì tó jẹ́ ọ̀rẹ́ àti ìyàwó ẹ̀ náà jọ ń gbádùn ara wọn. A lot ìṣẹ̀lẹ̀ mi tí play voice note fún yín o tí n bá play voice note fún yín ńkọ́ mi wo ẹ jẹ́ fi kó má dàbẹ̀ ni pé bí a mò ń ṣeré tí play voice note na play voice note fún yín máa wo mo kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ kí n kàn sample voice note yẹn kẹ́ rí ìgbà tí mo sọ àbí iṣẹ́ tó pè yẹn ṣó lóṣó ni àti ìrèyàn kankan tó pè sí tó ní aṣẹ́wó ni mí o olóṣó tó bá máa ṣerú ẹ̀ àwọn ọkùnrin ò lè lówó ẹ̀ torí wọ́n máa charge ọkùnrin extra ni olóṣó tó bá ṣe threesome wọ́n máa charge àwọn ọkùnrin yẹn extra àwọn obìnrin míì dẹ̀ máa gbà wá ìtọ́ṣe máa lọ bó lóṣó wo voice note ní iṣẹ́ rí voice note threesome rèé o tí bá ti fi update síta ṣẹ́ rí voice note threesome ò lè rí mi tí play voice note rárá platform yìí làwọn èèyàn lè ti open up platform yìí ló máa ti gbọ́ reality platform yìí làwọn máa kí àwọn èèyàn láyà tí ò sí nǹkan kan tó máa ṣe wọ́n platform yìí làwọn èèyàn lè ti open up thank God for this platform ó ń jẹ́ kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní marriage ó ju àwọn ìwàásù don't fuck ara yín kẹ́ tó lọ tó máa ń sọ ní church yẹn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ jù yẹn lọ. Hello. Hello, Martin. Yeah, mo ń gbádùn yín. Hello. Okay. Ọdún náà ti ṣe tún fọ́ọ̀mù rí o. Okay. Ó ti fọ́ọ̀mù rí. Kíkùn, kò sí ìtàn ló ṣe é fún wa. Wòlíì ló ṣe é fún wa nínú church. Ìyàwó wọn dẹ̀ wà nínú ilé. Wòlíì ló ń ṣe fún yín nínú church. Ìyàwó wọn dẹ̀ wà nínú ilé. Èmi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ dáadáa. Ẹ mú nǹkan kúrò lẹ́nu. Kò sẹ́ni tó mọ ibi tẹ́ ti ń pè. Tẹ́ bá fẹ́ pè ẹ pè kẹ́ mú nǹkan kúrò lẹ́nu kẹ́ sọ̀rọ̀ síta. Hello, ma. Mo ń gbọ́ yín. Mo ní àwa náà ti ṣe two songs rí. Wòlíì ló ṣe fún àyàwó wọn dẹ̀ wà nínú ilé. Wòlíì lẹni tó ṣe. Báwo ló ṣe ṣùgbọ́n yẹn mi ṣe náà. Báwo ló ṣe ṣẹlẹ̀? Hello? Gòkè ẹni kò wá síbẹ̀. No, ẹni sùúrù báwo ló ṣe ṣẹlẹ̀? Mi ò gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ ẹ court ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹni yẹn àjọ wà nù yàrá òun náà wá sùn sí ọ́fíìsì wòlíì yẹn ni. So wòlíì yẹn tẹ́lẹ̀ adẹ̀ tí ń dé ìtara wa tẹ́lẹ̀. So kó tó di wípé ó wá ìgbà tó ṣáàbí òru ó ṣàbẹ̀ mi sùn ó tún wá lọ bá ẹnì kejì yẹn náà sùn. Ńbo ni ìyàwó wọn wá wà? Ìyàwó ó gbọ́dọ̀ wà lórí òkè yìí kò ní problem. Nǹkan tó yẹ kó máa reflect over now ni pé ọkọ mi ò dó mi ò ṣẹ́ mi ò ṣe nǹkan kan fún kí ló fà tí ò fi dó mi. Àìmọye àwọn obìnrin tó kàn wà nílé as figurehead tó jẹ́ wípé wọ́n fẹ́ wọn nífẹ̀ẹ́ kí n mẹ́nu ayé kúrò ni. Wọ́n fẹ́ wọn nífẹ̀ẹ́ jẹ́ kí ojú kúrò lára mi wípé mi ò níyàwó. Àwọn adef dó wọn, wọ́n manage láti dó wọn láti bímọ. Wọ́n dẹ̀ ti mọ̀ pé tí wọ́n bá ti gbé ọmọ lé obìnrin lọ́wọ́, wọ́n ti gbé ṣẹ́lẹ̀ lọ́wọ́ nìyẹn. Ibi tí wọ́n ti enjoy ara wọn nírú àwọn nǹkan tá ń sọ yìí. Threesome. Irú àwọn nǹkan báyìí tá ń sọ, àwọn nǹkan tí ẹ ò rí. At least for example, ẹ ṣá ti rí. Ibi tí wọ́n ti táwọn ọkùnrin míì ti enjoy ara wọn nìyẹn. Ìwọ ò dẹ̀ ní mọ̀ nǹkan. Shut up. N kọ́kọ́ block ẹ. Jíwèrè.
no ma send mi láwọn gbogbo àwọn nǹkan báyẹn. Ibi láti ń gbọ́ oríṣiríṣi nǹkan là ń open na ojú àwọn èèyàn for you to know that àwọn nǹkan wà tó yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ ọkùnrin ju pé Ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ dóra yín ẹni tí ìwọ ló mọnú ẹ irú ẹni tí ó ti pé 42 tí mò ń sọ fún ìwọ ló mọnú ẹ pé mi ò dóko ẹni tó ní kó má du ẹ ìwọ mọ̀ bóyá ó tiẹ̀ máa pàpà du ẹ gan tẹ́ ẹ bá wọlé. Hello. Hello ma. Yeah, mo ń gbádùn yín mo ti miss call yín yá. Àwọn tí wọ́n mẹ́sẹ̀jì àwọn ẹgbẹ́ bá sọ̀rọ̀ ọjọ́ torí Ọlọ́run mẹ́sẹ̀jì ìdíkù yóò ti ṣe péjì àìsèkè jọ mo fi ṣe péjì àìsèkè péjì àdọ̀tì ẹni tó bá bá lára mu tó dúró ẹni tó bá bá lára mu tó kúrò bẹ́ẹ̀ tó kúrò bẹ́ẹ̀ tó lọ bí wọ́n máa parọ́ fún wọn òótọ́ ọ̀rọ̀ náà fún bíbí reality tó lé lẹ́yìn ó yẹ yín mo ti síbi tó ti lè gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan tó láti lè gbọ́ ọ̀rọ̀ láyé láti lè gbọ́. Kò síbi tẹ́ ti lè gbọ́ ẹ lè gbọ́ ní church wọn ò ní sọ ọ́ torí àwọn gan ò lè yìí má jì bó ń ṣẹlẹ̀. Wọn ò lè rógbó ń ṣẹlẹ̀. Ẹ̀rọ àdè máa bà wọ́n láti sọ síta wọn ò ní sọ fún yín. Àwọn ń dábò tó yẹ kí wọ́n àgbàdo tó lọ ilé ayé ìyá wọ́n láti wáyé ju ara wa ni. Ìṣẹ́ tó ní kálukú bá ń ṣètò sí ìjọba kan oníkálukú. Ẹ̀yin kọ́lẹ̀ bí ẹ̀yin kọ́lẹ̀ ìyá àwọn tó ẹ má dá sí nǹkan oníkálukú. Oníkálukú kọ́mẹ̀ntì ẹ̀ṣẹ́ kúrò nílẹ̀ ẹni tó máa máa kọ́mẹ̀ntì rọ́bìs kọ́mẹ̀ntì tó jọ torí Ọlọ́run. Ẹ ṣé gan. Àwọn èèyàn gọ́tẹ̀ ti sọ pé ẹnìkan sọ fún mi pé òun ò tiẹ̀ lè jẹun mọ́ lálẹ́ yìí pé kí n jọ nítorí Ọlọ́run kí n má play any video àmì kí n má play any voice note pé èyí tó ń gbọ́ yìí ó ní mo ti di ọ̀dẹ̀ pátápátá báyìí o I don't know maybe I can eat this night ẹ má jẹ́ kí n fún yín ní too much ìtẹ́ agbọ́ yìí ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ kí n keep yẹn mo sọ fún yín pé ètò yìí máa ní part 2 ẹ rò pé mò ń ṣeré ni ó máa ní part 2 ó máa ní part 3 ó máa ní part 4 torí voice note yẹn a lè gbọ́ mọ́ lẹ́ǹkan a lè gbọ́ tán lẹ́ǹkan mo sọ fún yín ẹ ní gbọ́ àwọn nǹkan tẹ́ ń gbọ́ lórí ètò yìí ẹ lè gbọ́ ní any church ẹ lè gbọ́ anywhere àwọn ìrírí àwọn ọgbọ́n tó máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìwọ tí ọkọ ẹ ti pàtì tí ó kò dẹ̀ sí nǹkan tó ṣe fún tó dẹ̀ mọ̀ pé o ní tó dúró déédéé tó jẹ́ pé tó bá lọ síta ọkùnrin ò kí ń jẹ́ kó gbádùn bó ṣe ń wù ẹ́ lọ́yàn náà ń wù ẹ́ nídìí wá máa wo rẹ pé ìwọ Ọlọ́run ṣe bí mi náà rí níta tí mo máa lọ síta tí wọn jẹ́ ń gbádùn kí ni mo wá ṣe fún Kúnlé tí Kúnlé ò wo side mi kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ń happen tí ó dẹ̀ lè má jẹ́ ó dẹ̀ wò ìmí àmà ní àní kò ní girlfriend tẹ́ bẹ̀rẹ̀ sí ní open orí ẹ bẹ̀rẹ̀ sí ní open orí ẹ kó máa wò wípé níbo ló ti wá kí ló lè máa ṣẹlẹ̀ because a lot of things làwọn kò ní ló ń ṣẹlẹ̀ tí ẹ̀yin ò mọ̀ kó ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run bẹ̀rẹ̀ sí ní máa open ọpọlọ ẹ pé àbí ó lè máa ṣe báyìí ni àbí ó lè máa ṣe báyìí ni àbí nǹkan irú obìnrin yẹn sìn tí ìkejì ẹ̀ ń jẹ́ tó ń ṣe túsọ̀ pẹ̀lú ọkọ wúmà yẹn obìnrin yẹn nílé a máa sọ́fà kò ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́kọ òun kò ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́kọ òun definitely obìnrin yẹn ò lè wà happy nínú ilé bẹ́ẹ̀ kò ní mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọkọ òun so bẹ̀rẹ̀ sí ní open orí ẹ ìwọ tó ti marry bẹ̀rẹ̀ sí ní máa wo question tó máa throw sí boyfriend ẹ mo sì máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa throw question fún boyfriend yín láti extract àwọn fact lẹ́nu ẹ̀ láti mọ̀ bóyá ó wà engaging bóyá èèyàn lè wà bisexual kó jóbìnrin kó máa dó ọkùnrin kó dẹ̀ máa dó obìnrin ẹgbẹ́ èèyàn dẹ̀ máa dó ọkùnrin kó máa dó obìnrin irú èèyàn bẹ́ẹ̀ yẹn á dìlòbó fi máa jọ́ lójú ẹni tó bá ń ṣe túsọ̀m tí ò bá rí obìnrin míì ó bóyáwó ẹ̀ ò lè jọ́ lójú then ẹ̀yin obìnrin ẹ má ṣe báyìí ẹ má wà too rigid rigidity ò kí help anything ẹ wà flexible bẹ́ẹ̀ ṣe rò pé mo burú ẹ má wà too rigid ẹ má wà too close up ẹ wà open ẹ jẹ́ kí wọ́n lè interact pẹ̀lú yín ẹ jẹ́ kí àwọn ọkọ yín lè open up àwọn nǹkan fún yín ẹ má wà báyìí ẹ má wà too difficult ẹ má wà too hard ẹ má make ara yín a very hard nut to crack no ẹ open up ẹ wà flexible ẹ loosen up ẹ jẹ́ kí wọ́n lè bá yín sọ̀rọ̀ kán lè interact ẹ jẹ́ kí wọ́n lè bá yín sọ àwọn nǹkan tí ẹ pé ẹ ní belief pé wọ́n lè sọ ẹ wà tí irú àwọn ọmọ mi nísìn sọ mi gbà mí á ní
this family, we are too close in this family. Pé àti too close jù nínú family. Torí kò sí nǹkan tá lè, kò sọ̀rọ̀ tí wọ́n lè bá mi sọ, kò sí bó ṣe lè heavy tó. Tí bá tẹ̀ máa sọ̀rọ̀ sí wọ́n sì bá mi sọ, mo make ara mi, mo create avenue tó yẹ pé mo ṣe an open door policy, kò sí nǹkan tí wọ́n lè bá mi sọ. Imagine ìgbà mi ọmọ mi máa ní, ó pè mí lẹ́ni sí, ó ní mom, ó ní apologize. Mo ní apologize over what? Ó ní just apologize first and say sorry. Mo ní okay, sorry. Ó ní ṣé bí mi ṣe máa apologize ni? Mo ní Àríkẹ́ ọmọ ọ̀la, sorry. Ó yá kí ni mo ṣe o? Ó ní mo ní kó ṣe nǹkan kan, ó ní mo ń blame òun. Wípé ṣé mo dẹ̀ ti rí sí wọ́n dẹ̀ ti dáhùn lóhùn pé mo ń blame òun bẹ́ẹ̀ ni pé òun ò ṣe nǹkan tí mo ní okay má bínú. Mo ní mi ò blame ẹ̀. Mo wá ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mo ní tara ẹ náà ni mò ń sọ. Èmi ti ṣe tèmi, mo ti yanjú tèmi. Tí ara ẹni mò ń sọ, kò kú ṣe pé mo fẹ́ gba nǹkan bẹ́ẹ̀, but tí ara ẹni mò ń sọ Àríkẹ́, ó dá má bínú tó bá bí ẹnu. Ọmọ mi ni mò ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ọmọ mi ò lè bá màmá ẹ̀, kò lè sọ fún màmá ẹ̀ pé apologize. Níbo èṣù àwọn òkúròrò. Wọn ò lè sọ ọmọ mi, ó kọ̀ pé mom, ó kọ̀ pé mi ni o mom apologize. Ó dìdí pé mi níjọ́ wo ló ní mom, you know I told you pé ara wọn ò yá, òun test positive, I'm pregnant. Mo ní congratulations, who is the father of the baby? Òun tease mi ni. Ọmọ mi ò lè tease ìyá ẹ̀ bẹ́ẹ̀. Ẹ láti open up ẹ̀yin obìnrin kí àwọn ọkùnrin yìí lè sọ̀rọ̀ fún yín. A lot ló ń ṣẹlẹ̀. A lot ló ń ṣẹlẹ̀. Beyond human comprehension, beyond human imagination, a lot ló ń ṣẹlẹ̀. Ṣé yín náà ti gbọ́, ẹ lọ mu omi sí ìta gbọ́ lálẹ́ yìí. Ìta gbọ́ lálẹ́ yìí, ẹ já lọ mu omi sí. Mo lè má lè wá lọ́la, mo lè má lè wá ní Sunday, ó lè jẹ́ Monday, honestly, because mo ní nǹkan tí mo fẹ́ ṣe lọ́la, mo ní nǹkan tí mo fẹ́ ṣe ní Sunday. Ẹ lọ mu omi sí ìta fẹ́ sọ lálẹ́ torí mo sì máa play voice note. Mo dẹ̀ mọ̀ pé more people are still wọ́n sì ń bọ̀. So ìta mu lálẹ́ ewu lálẹ́ yìí, ẹ lọ mu omi sí kẹ́ lọ ṣí orí yín sílẹ̀. Kẹ́ lọ fúnra yín lọ ro nǹkan tó ń ṣẹlẹ̀ láround yín. Ẹ má wà too rigid. Obìnrin ò gbọ́dọ̀ wà too rigid tó bá fẹ́ mọ̀ a lot. I'm telling you. Ire o. Fún ẹ̀yin ọkùnrin, Ṣàbàríkòlò ẹ kọ́kọ́ lọ register ńbẹ̀ kẹ́ wá pè mí. Ẹ̀yin obìnrin náà. Ẹ̀yin ọkùnrin náà tẹ́ bá ń wá twosome, threesome ẹ pè mí. Mo fẹ́ tẹ̀ fẹ́ mọ̀ àwọn ọkùnrin tó àwọn ọkùnrin mi máa ń ṣe wọn ò ní mọ̀ bó ṣe máa bá yàn sọ. Ẹ pè mí ká jọ sọ̀rọ̀. Ẹ̀yin ọkùnrin náà tẹ́ bá ti ní experience tó yẹ pé ẹ struggle pẹ̀lú ilé yín, ẹ struggle pẹ̀lú ìyàwó yín, ẹ mọ̀ bẹ́ ṣe lè bá sọ, ó dẹ̀ jẹ́ nǹkan tó ń fa wàhálà nínú ilé yín. Ẹ jẹ́ ká sọ̀rọ̀. À sọ̀rọ̀ later. Sabarikolo.com. Ẹ try láti lọ register ńbẹ̀. Please, gbogbo ẹ̀yin ọkùnrin kẹ́dẹ̀ wá padà pè mí. Mi ò ní ẹ wo voice note yẹn a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lálẹ́. A ti lò 2 hours already. Ó kù 10 minutes kó pé 2 hours. Ẹ jẹ́ kí máa lọ. Sabarikolo.com. Ẹ má gbàgbé o iléeṣẹ́ Danabit Homes and Properties. Ẹ pè mí fún ilẹ̀ wọn àbí kẹ́ pè wọ́n lórí +234 70 444 33316. Ire o. Ó dàbọ̀.